You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Aki gbogbo wa pátápátá nílé lóko lẹ́yìn òdì wípé a kò bójú ọjọ́ ṣeré níbikíbi tí ẹ bá ti ṣe alábàápàdé ètò yìí. Mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò, mo kí wa tológun tológun, mo kí wa tẹlẹ́ṣọ̀ tẹlẹ́ṣọ̀ wípé a kò bójú ọjọ́ ṣeré. Òde ò dàbí èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show. Ayé ọpẹ́ yọ, ayé ọpẹ́ máa yọ fún gbogbo wa ní agbára ní ọwọ́ Ọlọ́run. Ìdáwọ́lé mi àti àyọrísí dáadáa gbogbo nǹkan tá à ń fẹ́ àbí Ọlọ́run tó láyé tó lọ́run kó ṣe fún wa pẹ̀lú ìrọ̀rùn. Pápápá la fẹ́ ṣe ti ọjọ́ títí òní, kí la tún ní ká ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ́jọ́ títí òní lórí ìrìn àjò wa tí a wà ní tá wà lọ́wọ́lọ́wọ́ yìí lórí ọ̀rọ̀ Yorùbá Nation, no going back. Akí bàbá wa Banji Akíntóyè, Professor Banji Akíntóyè, akí bàbá wa Dr. Chief Sunday Igboho Òòṣà o bàbá dámì. Bẹ́ẹ̀ náà la kí gbogbo àwọn tó ń gbójú jáde àtàwọn tó ń gbójú jáde tó ń wà lórí ìrìn àjò yìí lórí òtítọ́ àti òdodo, tó ń wà lórí ẹ̀ torí wípé ìyà ń jẹ ìran wọn, tó ń wà lórí ẹ̀ torí wípé wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run, tó ń wà lórí ìrìn àjò yìí torí pé ìran tó tiẹ̀ tó ń bọ̀ tí ò tí ì dé. A kí wọn, a kí gbogbo àwọn Yorùbá World Media àti gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó wà lórí òtítọ́. A kí yín wípé ẹ kú ìfẹ́ ọmọ ènìyàn ṣe, kò ní sú wa, kò ní rẹ̀ wá ní agbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ìta fojú ọwọ́ ṣe, Ọlọ́run tó láyé tó lọ́run kò máa ní jẹ́ ká fẹ̀yìn ọwọ́ ká fi dànù ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin ìyá mi àti bàbá mi, mo tún ti dé bí mo ṣe ń dé. Èwo la mú wá fún wa lọ́jọ́ tèmi wípé ká ṣe àgbéyẹ̀wò ẹ̀. Má tiẹ̀ kọ́kọ́ lọ sórí ọ̀dọ̀ ìyá wa, ìyá olóríire, ìyá lálùbáríkà, ìyá tó gbọ́ ẹkún ọmọ ẹ̀ tó ń tara. Àwọn ni Chief Mrs. Lọ́yà Fáṣàkìn. Wọ́n ti dá ìkànnì kan sílẹ̀ tó dẹ̀ jẹ́ wípé àwọn ọmọ Yorùbá wọ́n ti ń jẹ àǹfààní tó pọ̀ ńbẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn tó wà nínú gúrùpù Ìgbòho Day. Mo mọ̀ wípé ó possible kí àwọn díẹ̀ nínú wa tẹ́ máa ń wo ètò mi kẹ́ wà lórí gúrùpù yìí. Àǹfààní tó pọ̀ òun ló ń jẹ níbẹ̀, especially lórí oko abẹ́lé oko ẹ máa gbọ́ lẹ́nu wọn sìn, oko etílé tó ń gbé kalẹ̀ ní ẹnujọ́ mẹ́ta yìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ó ti ń gbèrú sí i, but mi ò mú àwọn videos yẹn wá lọ́jọ́ títí òní. But ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ lẹ́nu ìyá wa lórí àwọn nǹkan èrè tí àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé ta bá bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ yìí, ta máa jóore ọ̀fẹ́, tí fọ̀kànbalẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní máa dé fún wa, tó máa jẹ́ wípé kó tiẹ̀ tó di wípé ọ̀rọ̀ Yorùbá Nation gan a na flag wa sókè díẹ̀ ìfọ̀kànbalẹ̀ máa ti bẹ̀rẹ̀ sí ní máa dé fún wa. Àwọn èrè báyìí òun ni àwọn èèyàn ti ń jẹ láti ara ìyá wa Chief Madam Mrs. Lọ́yà Fáṣàkìn tí gbogbo wa mọ̀ bí ẹni mowó tán wà l'Amẹ́ríkà tó ń ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà lórí ìrìn àjò Yorùbá Nation yìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ nǹkan tí màmá wa, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tán sọ so that a tún wá lè fi mọ orúkọ platform wọn yẹn, a lè máa pàdé wọn bẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n bá gbé àwọn èèyàn wá láti lè wá dámọ̀ràn lórí ìtẹ̀síwájú báwo ni ilẹ̀ òmìnira wa yìí, báwo láti ìfọ̀kànbalẹ̀ tiẹ̀ máa ṣe kọ́kọ́ dé bá wa ná, báwo la ṣe kọ́kọ́ máa fi mọ ẹni tá la jẹ́. Ṣé wọ́n ti sáà because tí a bá sọ wípé à ń wo iwájú wípé a fẹ́ gba Yorùbá Nation, bọ̀ ìfọ̀kànbalẹ̀ kó tiẹ̀ ọkọ máa dé bá wa, káwa náà tiẹ̀ ká tún máa dunnú wípé a ti ń rí èrè àti ìdébẹ̀ bọ̀ a ti ń rí èrè nínú ẹ̀. Kí Ọlọ́run kó ṣe dáadáa fún wa. Ẹ jẹ́ ká sáré gbọ́ láti ẹnu ìyá wa. Ọ̀rọ̀ tá fẹ́ sọ lénìí pọ̀ o, mo kàn fẹ́ fi eléyìí ṣe open floor ni o. Ibi tá à ń lọ gangan ojú agbami tá à ń lọ gangan ṣe ni kẹ́ ẹ ní sùúrù fún mi
lọ́jọ́ títí òní. Àwọn videos kan náà máa wọlé, ìwọ tó bá bẹ̀rẹ̀ ẹ make sure wípé ẹ wo tó the end tí máa fi sọ wípé kí Ọlọ́run kó jí wa sáyé, tàbí tí máa fi sọ fún yín pé one love gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe. Àìjẹ́ bẹ́ẹ̀ máa miss a lot. A kàn fẹ́ fi eléyìí ṣe ká fi ṣe warm up, káwa náà tiẹ̀ fi sọ nípa ẹni tó bá ṣe dáadáa, ẹ jẹ́ ká sọ, especially lórí ìrìn àjò yìí. Ẹni tó bá dẹ̀ ṣe tó kù díẹ̀ káàtó náà, ẹ má jẹ́ ká bò mọ́ra. Ṣó ti yé yín sìn? Ayé sọ̀rọ̀ sókè, àsìkò sọ̀rọ̀ sókè, àsìkò lọ́gun sókè, òun la wà lọ́wọ́lọ́wọ́ yìí. K'Ọlọ́run kó ṣe dáadáa fún wa. Now ẹ jẹ́ ká sáré lọ gbọ́ nǹkan tí àwọn màmá wa tán sọ. Ìkànnì yìí à ń fi àsìkò yìí àfi ń kí gbogbo yín pé ẹ kú iṣẹ́ bẹ́ẹ̀ ṣe dúró sórí ìkànnì yìí. Gbogbo contributions tẹ́ ń ṣe ń bẹ̀ náà ni à ń pay attention sí. Ní aago 4 ọjọ́ àlàmísì, ní gbogbo ọjọ́ àlàmísì, à ń ṣe ètò ọ̀rọ̀ tó ń lọ. Ọ̀sẹ̀ 5 la ti ṣe yìí. Ẹlòmíràn dúró sórí ìkànnì, ohun tó dúró síbẹ̀ fún ni àbòsí, kì í ṣe pé láti develop ara ẹ̀. Ẹ bá fẹ́ develop ara yín, gbogbo àwọn ètò tá à ń ṣe lọ́lọ́kan òjọ̀kan yìí, à á rí wípé ẹ̀ ń participate. Ọ̀pọ̀lọpọ̀ ń participate o, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ jókòó kan ṣáà máa wo kí náà ti wí. Onítìrí wí, wọ́n sọ báyìí sí Onítìrí, wọ́n wí báyìí sí ó yẹ kó ya nǹkan tó fẹ́ yà, àti gbogbo nǹkan tẹ́ ẹ bá dúró nìyẹn. Ìyẹn ò lè mú wa tẹ̀síwájú. Àwọn programs oríṣiríṣi tó lè mú wa tẹ̀síwájú tá a bá tí Yorùbá Nation bá ṣẹlẹ̀ lénìí, àwọn náà là ń ṣe yìí. À ń ṣe ọ̀gbìn etílé. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó fi àgbàdo lásán kó fi wólẹ̀, ó dẹ̀ ń pera ẹ̀ lọ́mọ Yorùbá. À ń ṣe ọ̀rọ̀ tó ń lọ níbi tí a ti ń discuss ọ̀rọ̀ ní gbogbo àgbáńlá ayé, ọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ Yorùbá. Ẹlòmíì kò tiẹ̀ lè mú ìka kó fi tẹ̀ kó lóun fẹ́ wo kí ni wọ́n ń ṣe ń bẹ̀. A fẹ́ encourage ignorance, a fẹ́ encourage àwọn èèyàn tí ò fẹ́ develop ara wọn. tó àwọn ìkànnì tiwa à ń pè yín ní ìjà pé tá a bá gbé àwọn program sílẹ̀ a fẹ́ rí yín ń bẹ̀, tí a bá rí yín ń bẹ̀ a ti mọ̀ pé ẹ̀ bá wa kójọ ẹ̀kàn wá ṣàbòsí lórí kinní ni. So torí náà ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká sanitize ọpọlọ ara wa ká lè tẹ̀síwájú. Àwọn èèyàn gbogbo tó ń ṣe láwọn orílẹ̀-èdè oríṣiríṣi tó ń ṣe development yẹn wọn lórí méjì o, orí kan ṣoṣo yìí náà ni wọ́n ní. Á dára fún wa o. Ẹ ṣé gan ni. Ẹ lọ wo kíní YouTube ọ̀rọ̀ tó ń lọ yìí tá a ṣe lénìí, ó kún lẹ́kùnrẹ́rẹ́. Tí ẹ bá ní opportunity láti lè wo orú nǹkan bẹ́ẹ̀ yẹn, you have really lost. Mo kí gbogbo wa o, àti ọkùnrin àti obìnrin, á dára fún wa. Again, orúkọ tèmi ni agbẹjọ́rò Janet Fashakin. Ẹ ṣé, ẹ dúpẹ́. Now a ti gbọ́ nǹkan tí àwọn ọmọ wa sọ, ọ̀rọ̀ tó ń lọ. Ẹ lọ darapọ̀ mọ́ wọn ní every Thursday, ọjọ́ àlàmísì. Ọjọ́ Thursday àlàmísì ní agogo 9 PM Nigeria time, UK time the same thing. Ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu àwọn tó ti ń jàǹfààní nǹkan tí màmá wa lọ́ọ̀yà Fashakin tó ti ń fún àwọn èèyàn wa ní ìdánilẹ́kọ̀ọ́ tó dẹ̀ ti ń jẹ èrè tó pọ̀ ń bẹ̀. Ó dùn mí wípé mi ò plan ní videos because àwọn kan ti ṣe videos, wọ́n ti ṣe jáde tó dẹ̀ fi àwọn nǹkan tó ti ń jẹ èrè ẹ̀ tó ti fi ń hàn wá. Ẹ ṣé gan ni. Ẹ jẹ́ ká sáré lọ gbọ́ tiwọn. Kálẹ̀ ẹ kúrọ̀lẹ́. Màámi Janet Fash, ẹ ṣé o, a dúpẹ́ lọ́wọ́ yín o. Bí Ìgbòho ṣe ta ọ̀pọ̀lọpọ̀ wa jí pé inú oko ẹrú la wà, ogun wa náà la mọ̀ pé inú oko ẹrú la wà, ṣùgbọ́n àṣà ń wò pé ó máa dá à ń forí tì í látọjọ́ yìí, ọlọ́mọ dẹ̀jẹ̀ kó rí pa. Ṣùgbọ́n ìgbà tí àbá wa Ìgbòho ti jáde tó ti sọ pé inú oko ẹrú la wà, yẹn jẹ́ á kúrò, ojú ọ̀pọ̀lọpọ̀ ti wá là. Bẹ́ẹ̀ náà ni màámi Janet Fashakin nígbà tẹ́ ẹ ń sọ̀rọ̀ nípa oko etílé pé àwọn Fúlàní ti gba oko, ṣé bí máa pa ìran yín ni ẹ máa dáko etílé? Àní mo lọ sí ọ̀dọ̀ ẹnìkan ní rábìjẹ́ tàbí jẹ́rìn, ibi compound ẹ̀ wáwó tó bí 30 by 60 feet tó kàn máa ń flit ibẹ̀, tó máa ń fi kẹ́míkà flit ibẹ̀, tó máa ń pa koríko. Nígbà tí mo máa débẹ̀ tí mo rí tó ti gbẹ ṣùgbẹ́ ẹ̀gẹ́ gbẹ àgbàdo gbẹ gbogbo ẹ̀, mo ní kí ló dé? Ó ní sẹ́mi òun gbọ́ mi sí nínú gbòde ni. Mo ní kí ló wà bẹ́ẹ̀ kí náà ṣe bẹ́ẹ̀. Ó ní màmá mi Janet Fash ló máa advise everybody. Mo wá disguise bí ìgbà tí ìbá mọ̀ nǹkan tó ń sọ. Mo ní
Ọlọ́run màmá mi Jonas Fásì ló ń gbọ́ tóun fi dáko síbí o. Mo ní nǹkan tó wà mí báyìí oṣù kan ẹ̀ sì ń jẹ́ lọ ó ní bẹ́ẹ̀ ni o. Màmá mi kò ní bàjẹ́ fún yín. Àrọ́mọdọ́mọ yín ò ní sórí burúkú lágbára Ọlọ́run. Ẹ ṣé o. Everybody ti grab nǹkan tẹ́ ẹ sọ ní gbogbo ilẹ̀ Yorùbá ń bì báyìí. Oko etílé everybody ń pariwo. Ẹ ṣé o, a dúpẹ́ o. now ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀gbọ́n àti àbúrò àwọn tó wà ní ilẹ̀ Yorùbá náà ẹ bá wa ju fídíò sí wọn kán máa kọ́ ẹ̀kọ́ nípa oko etílé kí ló ní kán máa ṣe ń bẹ̀ láti lè máa dá oko àwọn nǹkan tó jẹ́ wípé in the next maybe 6 months tí mi máa tún fi yọ wọ́n ti ń gbin ata wọ́n ń gbin ẹ̀gẹ́ wọ́n ń gbin àgbàdo nǹkan tó tiẹ̀ jẹ́ pé a whole family tán máa jẹ fún bíi 6 months wọ́n ti ní fún mọ fídíò yẹn màá wáyè láti gbé fídíò yẹn wá ní agbára Ọlọ́run ojú òní tiwa lọ́ọ̀yà Janet Fashakin Ọlọ́run á gbàdúrà yín Ọlọ́run wọn ò ní fi yín sílẹ̀ ìfẹ́ tí ẹ ní sí ìran yín náà ní agbára Ọlọ́run ẹ ní kábàámọ̀ láéláé gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wọn ẹ lọ darapọ̀ mọ́ wọn lórí àgbéyẹ̀wò lórí YouTube ní tàbí Facebook ẹ máa rí àwọn nǹkan tó ń ṣe ọlọ́kan-ò-jọ̀kan bẹ̀ bóyá láìpẹ́ ṣá àtún gbé wọn wá láti lè wá ṣàlàyé fúnra wọn fún àwa ọmọ kóòtù òjíire ẹ ṣe gan ni bìkọ́ gbogbo wa náà kọ́ ni a máa láǹfààní láti darapọ̀ mọ́ Ìgbòhòdè yẹn gẹ́gẹ́ bí WhatsApp group tí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń wà ń bẹ̀ láti máa jẹ àǹfààní gbogbo irú nǹkan báyìí ìyẹn àwa ọmọ Yorùbá àtàtà kí Ọlọ́run kò ṣe dáadáa fún wa. Now mo kí wa sí lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n sáré lọ fún break just 1 second ẹ ṣé. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Ẹ ṣé gan ni ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí mi ò fẹ́ da lúrúpọ̀ mọ́ ṣàpọ̀n ni torí ẹ̀ la ṣe fi break sí so that àti sọ tàwọn ìyá wa lálùbáríkà àti sọ tiwọn sí sójú kan so that káwá bá kí ló gbé mi wá gangan lọ́jọ́ títí òní wọ́n ní mú ẹ̀rí ẹ̀ wá mo ń sọ nǹkan kan lẹ́nujọ́ mẹ́ta yìí lórí program mi mo sọ fún yín wípé mi ò Ọlọ́run ò ní jẹ́ kí n bá wọn darapọ̀ mọ́ mi ò ní ràràbù láéláé àràbù kò sí nǹkan tó jọ nǹkan tẹ́ bá gbọ́ lẹ́nu mi kò ṣe pé bóyá mo àgbékalẹ̀ o tàbí mo mọ̀ sọ o ẹ̀yin tí ẹ̀ ń gbọ́rọ̀ mi ẹ̀yin lólùfẹ́ mi mo mọ̀ pé ẹ gbọ́ nínú ẹ gbọ́ níta understand tíṣà mi ni ọ̀pọ̀lọpọ̀ yín lẹ jẹ́ ìwọ̀nba làákàyè tọ́lọ́run fún mi náà òun lèmi náà fi ń ni mo fi ń twist ẹ̀ òun náà dẹ̀lẹ́ yín náà fi ń bá mi lọ ẹ ṣe gan ni kí ni mo fẹ́ sọ ń bẹ̀ ni lórí ọ̀rọ̀ whatever lion tó lóun wà ní Amẹ́ríkà lion Dúpẹ́ bóyá boyfriend ẹ ni o bóyá àbúrò ẹ ni o ọtí ẹ ń ṣàbúrò náà tó rọ́mọ Abẹ́òkúta ni ọmọ ìsàlẹ̀ Èkó dẹ̀ ni Dúpẹ́ ló pera ẹ̀ tó bá tiẹ̀ jẹ́ pé Fúlàní afọmọ Èkó ni wẹ́ ṣe mọ̀ pé ó dẹ̀ dàbí pé ó jọ Fúlàní báyìí náà. Now lórí ọ̀rọ̀ Black Lion tí mo máa ń sọ ẹ̀rí ti jáde ń sìn ẹ̀yin tẹ́ bá ti gbọ́ ọ̀rọ̀ Black Lion lẹ́nu mi bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mẹ́rin ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ ní gba lẹ́tà ọ̀fọ̀ ẹ ní fi ọwọ́ yín tẹ nǹkan ìbànújẹ́ tẹ́ bá ti wo program tí mo ti sọ̀rọ̀ Black Lion ẹ bá mi sọ yes sórí comment section báwo dẹ̀ ni mo ṣe máa ń sọ̀rọ̀ Black Lion mo ní anti-Yorùbá nation ni bọ̀bọ́ yẹn ò wá ibo ni fọ́tò ẹ wà ẹ jẹ́ ká gbé fọ́tò Black Lion sí so that àwọn tó bá kọ́ jẹ́ ní ìgbà àkọ́kọ́ tó jẹ́ pé wọ́n ṣe alábàápàdé ètò yìí á lè rojú ẹni tá à ń sọ ẹni tó ń pè ní Black Ant náà òun leléyìí o ṣe rí ojú ẹ̀ ṣe rí bójú ẹ̀ ṣe rí bó ṣe rí ṣe rí pé ó fẹ́ jọ nǹkan tó ń pera ẹ̀ náà mo ní ọmọkùnrin yìí mo ní anti-Yorùbá nation ni ẹ̀rí máa jẹ́ mi nìṣó
mo ní àtìgbà tí kó tó di wípé Dúpẹ́ darapọ̀ mọ́ ọ̀rọ̀ Yorùbá Nation òun ni Black Lion ló ti wà, kò dẹ̀ sọ positive road ní ìrìn àjò yìí kó tó di pé Dúpẹ́ dé. Ó wá easy fún un láti lè gbá research lórí Dúpẹ́ fúnra rẹ̀ gangan. Ó rí wípé Dúpẹ́ fúnra rẹ̀ ẹnu fake, ká máa lẹ́nu, ká máa ṣáà máa sọ̀rọ̀, òun ní kí làwọn kan ń sọ, òun gangan tó bá pera ẹ̀ lólórí tó lóun ní blueprint lọ́wọ́. Mi ò rò pé ẹni tí ò tiẹ̀ ẹni short òun gan sọ̀rọ̀ bí kò ń ṣọmọ aláta, kò sọ̀rọ̀ bí ọmọ aláta. Báwo ọ̀rọ̀ Tanima ló ń sọ náà, ó ń sọ̀rọ̀ kí la lè fi wé náà, torí ọmọ aláta gan pàápàá gan kò lè sọ nǹkan tí Dúpẹ́ ń sọ. Ẹni tó ń kiri ata kò lè sọ nǹkan tí Dúpẹ́ ń sọ. Bó ó ti rí Dúpẹ́, bọ̀bọ́ yẹn smart, ó smart gan ni, ó ti gbé Dúpẹ́, ó ti gbé wò, ó ti gbé yẹ̀wò, ó ti rí wípé yes ọ̀rọ̀ wọn àti ẹ̀ máa wọ̀. Mo ti sọrí bí àìmọye ìgbà lórí program yìí wípé bọ̀bọ́ yìí ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá ni, ọ̀dàlẹ̀ ọmọ Ògùn state ni, ọ̀dàlẹ̀ ọmọ Abẹ́òkúta ni. Ní ìgbà yẹn lọ́hùn tó bá ti gbé flag ẹ̀ méjèèjì tó máa ń gbé sẹ́yìn ọrùn bẹni tọ́rùn ń dùn yẹn, bóyá ó fi hang ọrùn ẹ̀ sókè ni, tó bá ti gbé sí òkè báyìí world media wọ́n ṣe kinní kan, bàbá Akíntóyè ó ṣe kinní kan, Mr. Àníkẹ́ lọ wò, ẹ type ẹ̀ síbẹ̀, ẹ type ẹ̀ sórí YouTube kẹ lọ wo péjì Black Ant tó wà lójú àwòrán yìí. Ẹ lọ wo videos ẹ̀ tó bá ti ṣe láti bóyá bíi 2 years. Ẹ lè fi jẹ́rìí sí nǹkan tí mo ń sọ yìí. Bí pé mi ò rárá bú, mi ò bá jẹ́. Kò possible. Oníkálukú ló lẹ́dẹ̀dà tiẹ̀, kò dẹ̀ sí nǹkan tí mo fẹ́ gbà nínú ẹ̀. Torí kí ni máa ṣe ní bóyá bọ́ òótọ́ ọ̀rọ̀ ó ti dójú ẹ̀ ń sìn kí gbogbo wa ká máa sọ ibi tọ́rọ̀ yẹn, ibi tó wà, ibi tó face. Fact ká máa sọ. Now mo rò pé gbogbo wa ti gbọ́ ọ́díò tó ń lọ lọ́wọ́. Kẹ wá gbọ́ nǹkan tèmi sọ. Alẹ́ máa pè mí ní prophet kúkú máa pè mí ní prophet ẹ wá ti fi comment section sílẹ̀ kó ń fi prophet Dr. Zabi síbẹ̀. Ṣebí mo sọ tó Onitiri lọ́jọ́ kìíní àná lélẹ̀ 8 months ago, mo sọ tó Onitiri lélẹ̀. Mo ti sọ bíi méjì bíi mẹ́ta ń sìn tó jẹ́ pé ẹ tún wá wo ti Black Ant náà ń sìn. Kó tó di wípé Onitiri dé ló ti jẹ́ wípé òun gan inú àti inú Onitiri tó ta bá wá lọ ta bá wá padà sẹ́yìn a máa rí pé the same month ni wọ́n. Tó máa sọ pé èèyàn jọyàn ọ̀run kan náà ti jọ wá, òun àti ẹ̀ almost the same thing lọ́jọ́ ọjọ́ jáì fún ara wọn, jọ pieces ẹ̀ sí wẹ́wẹ́ ni. Kí wá lọ mú ẹ̀rí yẹn wá ń sìn. Tẹ máa kẹ́ fi wá wo nǹkan tí mo ti sọ sílẹ̀. Bóyá láti bíi 4 months ni o, tí mo ti wá ń fún yín ní reference wípé ẹ lọ wo 2 years. Ẹ lọ wo 2 years ago tí bọ̀bọ̀ yìí tó ti ń ṣe program kó tó di wípé Onitiri darapọ̀ ni o. Ẹ lọ wo kẹgbẹ́ wò pẹ̀lú eléyìí. Ṣé mo pé tèmi bá sọ̀rọ̀ màá mú ẹ̀rí wá. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ nìyẹn. Now ẹ jẹ́ ká lọ mú ẹ̀rí yẹn wá. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè ti gbọ́ o, ọ̀pọ̀lọpọ̀ yín lè ti gbọ́ ẹ̀rí yẹn. But ẹ jẹ́ ká tún gbọ́ ń sìn ká lè fi back nǹkan tí mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, nǹkan tèmi ṣe fẹ́ lò nìyẹn. Ẹ ṣé. Gbogbo nǹkan tí ẹ fi sọ fún queen gbogbo ẹ̀ lẹ́ máa jẹyà. Gbogbo yín pátápátá tí ẹ bá ṣètò ìgún ìlẹ́yìn ẹ máa jẹyẹ. Tọmọtọmọ yín ẹ máa jẹyẹ. Torí wọ́n ṣojú wọ́n ṣẹ̀yìn. Wọ́n ṣojú wọ́n ṣẹ̀yìn. Kọ́ bá tẹ̀yẹ pé àwọn kò jìnà ẹ̀yìn lẹ gbé wà máa tẹ́lẹ̀. Hello sísà mi. Ẹ má bínú mà mo fowó àtọmọdé yín lẹ́nu. AY tẹ́ dárúkọ yẹn máa sọ fún tiẹ̀ náà. AY tẹ́ dárúkọ yẹn. AY fún ara ẹ̀ ló pè mí. Ó ní Black Lion ń pe òun. Ẹ máa wòran o. Mo sọ pé nǹkan tí èmi ń dé mọ́ra ṣàṣà ni mídíà tó lè gbàrú ẹ̀. Fún ara ẹ̀ ló pè mí tó ní Black Lion ń pe òun pé ó ti pe gbogbo
àwọn sèlè ọ̀kan yín pé kí kálukú yín kẹ́ lọ ṣiṣẹ́ ní pé mo sọ̀rọ̀ yẹn lọ́jọ́ sí mi ò dárúkọ ẹnìyẹn ó ní Black Lion ń pe òun pé káwọn lọ sí YouTube pé òun máa pé ó ní Black Lion sọ pé òun máa gbé mọ̀mọ́ wá láti máa fi promote àwọn YouTube kálukú pé gbogbo ṣe pàpátá kí kálukú lọ sí group kán lọ sí platform tó máa pé. àwọn tó pè ní o wọn pè mí ò tí ẹ mọ̀ èmi kẹ ọ pè ní o èmi ò sí lára wọn. kí ni mo ṣe fún ọnu tó sọ wọn ní ó yà ń lẹ́nu ó ní ṣé òkìkí tóun ní lórí bí ṣóun lè ní tóun bá lọ sí ó ti sọ wọn náà sọ ní òkìkí tóun ní lórí bí òòlì ẹ̀fà ní tó bá lọ sí títí ẹ̀ ó ní true bíbà yìí millions èèyàn ló ń pe òun thousands èèyàn ló àwọn tóun ti ẹ̀ expect ni mo ń pe òun ó ní Black Lion wá ní pé kóun lọ sí YouTube tẹ̀wọ́n pé ṣọ́yà gbọ́dí bẹ́ẹ̀ we are very very careful mo dẹ̀ ní mo ti gbọ́ brother thank you. Now ẹ jẹ́ ká gbọ́ the next one. Black Lion ló sọ bẹ́ẹ̀ pé káwọn lọ sí group mo dẹ̀ ń retí everybody yín ká lọ sí group èmi kọ́ ni mo gbé yín wá ṣé mo lè bọ́ bàbá mi Akins ni ṣé mo lè ra aṣọ sí wọn lọ́rùn ni mo béèrè ṣé èmi ni mo fọ́ tán bàbá mi Akin ní YouTube tiwọn ṣé mo lè ever sọ pé bàbá mi Akin mo fẹ́ máa sanwó oúnjẹ yín láyéláyé àwọn onílẹ̀ ló fọwọ́ kan yín lọ́kàn míì tó ẹni tó gbé ẹnìkankan wá nù yín. mo sọ pé kó tó di ọjọ́ èdè ni mo ti rí ní àwọn onílẹ̀ ti sọ fún mi pé tó á dín àárín kan táwọn èèyàn máa dìde ṣùgbọ́n àwọn tí màá bá tò míì tí ì rí wọn rí ó dẹ̀ ṣẹlẹ̀ mi kọjá yé mi mo dẹ̀ sọ fún lọ́kọ́ tó sọ ní ẹwà mo ní o free ó ní láyéláyé ẹni tó bá ó pòwe kan ó ní ẹni tó bá kọ́ níwà ìka tó bá wù ìka tí ń wù tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo yín mo ṣe báyìí mo ń wò yín eré tí ajá gbogbo yín fogún ọdún sásẹ̀ ìrìn fàájì ni fún èmi ọjọ́ kan bẹ́ẹ̀ ni mo sọ fún yín eré tí ajá yín from A to Z láti orí yín dé èékánná yín eré tí ajá yín fi ogún ọdún sá ìrìn fàájì ni fún èmi ọjọ́ kan mi sì dé mo sì ń bọ̀ fún yín mi ì tí dé ẹ̀wọ̀n mi tí mo ti máa bẹ̀rẹ̀ mi ì bẹ̀rẹ̀ láti kékeré àtòkè máa ti bẹ̀rẹ̀ fún yín mi ì tí dé mo sọ fún yín. àtòkè ẹ máa sọ̀rọ̀ yín lọ. àti ọ̀dọ̀ ìyá yín ló máa ti bẹ̀rẹ̀ fún yín kò dẹ̀ tí ì dé lóòótọ́ tó wá máa dé báyìí àtọ̀dọ̀ ìyá wọn ló máa ti bẹ̀rẹ̀ ẹ̀ tí ì rí nǹkan kan. now tí kìíní dájú ẹwà ìyẹn gan ìka níyín ìka èèyàn burúkú ayé àtọ̀ ni ẹ̀yin lẹ dé adégún ẹ̀yin náà lẹ tún sọ pé adéògùn ẹ̀yin lẹ wá sọ̀rọ̀ fúnkún ẹ̀yin náà lẹ tún hùwà burúkú èèyàn burúkú ẹ̀yin àti ọ̀nkù ìjìnlẹ̀ èèyàn burúkú ayé àtọ̀ ni yín gbogbo nǹkan tẹ̀dẹ̀ fi sọ fúnkún yìí gbogbo ẹ̀ lẹ́ máa gbà pátápátá tẹbítẹbí taratara yín ni bíkọ́ fún ìdúró kì í ṣe pé àfi rójú wọn ọ́ dúró bí ọmọ kan ẹ wá lọ ṣọ̀tẹ̀ lẹ́yìn Black Lion kò yẹ kó jẹ́ ẹ̀yìn ẹ̀ ń fún àwọn wèrè tó wà ń ta yẹn fún wọn lọ́rọ̀ sọ gbogbo yín pátápátá ìyá no kò yẹ kó jẹ́ ẹ̀yìn rárá ìwà burúkú wà nù yín ta rò pé èèyàn gidi ni yín màmá ẹ̀ yá ṣọ́ra kọ́ má lọ kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ bá yín lára ẹ ṣọ́ra fún wọn òun lórí ibú ni gbogbo wọn torí tẹ́ bá ń ṣe olórí ibú ni kí ló ṣẹlẹ̀ kí ni kún ìṣe fún yín gọ̀gọ̀gọ̀gọ̀ mo fẹ́ mọ̀ tẹ́ fẹ́ máa gbé ọmọ ìgbèrè ọmọ tó bàtà ẹsẹ̀ wọn ọmọ tí ọmọ bíbí ẹ fẹ́ máa gbé lérí wọn kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fún yín gọ̀gọ̀ òun yẹn ni mo dá yín kẹ́ ẹ sọ tẹ́ bá sọ ara máa sán pa yín ni torí ẹ̀ mo ṣe máa ń gbàdúrà pé ẹnikẹ́ni èèyàn kéèyàn bó ṣe inú àwọn tajọ ń sọ pé à ń jàjàgbara yìí ni wọ́n ń sọ pé ilẹ̀ Yorùbá ò ní dúró àbí ni wọ́n ń ṣọ̀tẹ̀ tí wọ́n dẹ̀ ń tutọ́ funfun jáde tó ń fi dídùn sínú iná ọ̀run kò máa jó wọn àárọ̀ ọ̀run máa sọ́ka yín àdúrà wa ló gbà lórí yín o ló jẹ́ káṣírí yín tú àṣírí yín dẹ̀ máa tú díẹ̀díẹ̀ kún yín sọ ń gbà yẹn kún yín sọ. Hello sister mi. Yes sir inú bí mi Daddy Akin wàláì inú bí mi wàláì ìwà burúkú ló ń wù yẹn náà kún ìlú wà bíbá yìí nígbà tí kò sí ọ̀nkù ìjìnlẹ̀ ilé là kí ló ṣẹlẹ̀. ẹni sọ̀rọ̀ ẹ mọ̀ pé kún mo bẹ̀ yín ẹni sọ̀rọ̀. now the next one fúnra ara wọn ló máa fúnra wọn lóògùn jẹ torí pé òun sí lórí òtítọ́
Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà jákèjádò ilẹ̀ Yorùbá No, kò tí ì dé, ìyẹn ò tí ì pàápàá tán jùlọ o, ó ìkó ẹyọ kan ìpínlẹ̀ nínú Ògùn. yẹn o. Mo kí wa Yeah, kú ó ọjọ́ ìkó méjì ẹyọ mẹ́ta. kan. Ọdẹ ọdún bí kò kúkú ní sú wa kò ní rẹ̀ wá. Eléyìí kọ́ ni mo fẹ́ gbọ́ o, Tẹ́ ẹ bá ó wò ìkó dáadáa, ẹyọ kan nínú ẹ rí ọ̀rọ̀ i pé wọn yẹn. àtẹ̀jíṣẹ́ yìí ti wà ń ta láti bí ṣe kìíní dájú ẹwà ìyẹn gan ìka níyín ìka èèyàn burúkú ayé àtọ̀ ni ẹ̀yin lẹ dé adégún ẹ̀yin náà lẹ tún sọ pé adé ògùn ẹ̀yin lẹ wá sọ̀rọ̀ fúnkùn ẹ̀yin náà lẹ tún hùwà burúkú èèyàn burúkú ẹ̀yin àti ọ̀nkù ìjìnlẹ̀ èèyàn burúkú ayé àtọ̀run nìyí gbogbo nǹkan tẹ̀dẹ̀ fi sọ fún queen gbogbo ẹ̀ lẹ́ máa gbà pátápátá tẹbítẹbí taratara yín ni bíkọ́ queen dúró kì í ṣe pé a fi rójú wọn ọ́ dúró bí ọmọ kan ẹ̀ wá lọ ń ṣọ̀tẹ̀ lẹ́yìn Black Lion kò yẹ kó jẹ́ ẹ̀yìn ẹ̀ ń fún àwọn wèrè tó wà ń ta yẹn fún wọn lọ́rọ̀ sọ gbogbo yín pátápátá ìyá no. wa gangan ṣe rí pé Black Lion gangan ẹ máa rí pé òun náà sọ láti ilẹ̀ ṣe rí pé òun náà náà pè lọ́dà lẹ́sìn ṣe rí ibi tó tú lọ ànígbà tí Dúpẹ́ ò tí ì dé Black Lion fúnra rẹ̀ ẹsẹ̀ negative ló ń gbé kákàkiri gbogbo ara ẹ̀ gbogbo bọ́ọ̀dì ẹ̀ ṣe rí láàrin ibi tó tún wà yẹn náà sìn ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe rí ìjìnlẹ̀ fúnra rẹ̀ torí pé kí ni gbogbo wọn pátá 99.9 nínú wọn àwọn tó ń wá orúkọ àwọn tó ń wá owó àwọn tó ń wá wípé òkè kán ṣàdé sọ wípé mo wà pẹ̀lú Onítìrí àwọn ẹlòmíì ò wá owó kò yẹ yín sìn bọ́ ń wá orúkọ wípé Onítìrí ni mo wà pẹ̀lú ẹ̀ Onítìrí ni mo wà pẹ̀lú ẹ̀ anything yóò bá òun kó wá ṣẹlẹ̀ kò yẹ yín sìn gẹ́gẹ́ bí òwe tí Onítìrí tó pa fún wọn wípé ní Amẹ́ríkà pásítọ̀ kan wà tí àwọn ọmọ ọ̀dọ̀ ẹ̀ mọ̀ wípé nǹkan tó ń ṣe o kò dáa nǹkan tó ń ṣe o kò wá òkè wọ́n dẹ̀ dúró tì mo sọ̀rọ̀ yẹn lórí program tí mo ṣe lánàá bí jẹta ni mo ti mú ẹ̀rí ẹ̀ wá sí kò ń ṣe Amẹ́ríkà nìkan ló ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ní Nàìjíríà náà kò yé yín irú ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn kọ̀ọ̀kan bọ́ ẹ máa rí ìjìnlẹ̀ ní tiẹ̀ wípé àwọn nǹkan tó ń fún nígbà tó ní problem tó dẹ̀ jẹ́ pé òun náà mọ reason tó fi ní problem pé kò ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation bọ̀ òun náà fẹ́ ṣe ọmọ mọ́mì ó dẹ̀ tún gba do as I say ìyẹn ni ìjìnlẹ̀ fúnra rẹ̀ ẹ máa rí nínú ọ̀rọ̀ ẹ̀ understand but irú Black ant ń sìn òun fẹ́ ibi tó máa jẹ́ pé kóun ṣe ọ̀gá because nǹkan tó ń wá gangan tẹ́lẹ̀ nìyẹn nígbà tí Black Ant tó ń lọ kákàkiri bíi 2 years ago kó ní tìrí tó dé kò fẹ́ bá ẹni mídíà ṣe ó fẹ́ bá ṣe ọwọ́ everybody jẹ́ ni gbogbo nǹkan tẹ̀ ń ṣe kò ní meaning lójú ẹ̀ kò yé yín sìn bọ̀ nírú ibi tó wà yẹn sì ṣe rí ibi tí ṣe rí nǹkan tí mò ń sọ ṣe rí nǹkan tí mò ń sọ ń sìn wípé ìgbà tó wá tó lọ pẹ̀lú Onítìrí ń sìn ìyẹn ṣáà ti fi ṣe head of the team wọn nǹkan tó fẹ́ gangan nìyẹn ìyẹn lè máa fi mọ ẹni tó ń jà fún ìran ẹ̀ àti àwọn tó ń wá ipò àti àwọn tó ń wá kán mọ̀ mí àti àwọn tó ń wá owó lórí ẹ̀ ìyàtọ̀ tẹ́ máa fi mọ̀ nìyẹn kò sí ibì kankan tí àwọn eléyìí tó ń kó anybody lọ bọ̀ gbogbo wa pátápátá la ti mọ̀ bọ̀ àkàn wá lè fòdè ẹnu ká fòdè ọwọ́ ká wá sọ wípé ẹ jẹ́ ká máa wò wọ́n ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ ẹ wo nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju èje lọ ẹ ti mọ nǹkan tí mo fẹ́ sọ nǹkan tó wà lẹ́yìn ẹ̀ nǹkan tó wà lẹ́yìn ọ̀rọ̀ yìí tó bá di lọ́jọ́ iwájú ẹ mọ nǹkan tí à ń sọ ẹ dẹ̀ mọ reason tí everybody ta fi ń jáde báyìí sí tó bá ti dọjọ́ iwájú màá ti sọ fún yín but ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí a ní ìdẹ̀ because àwọn people yìí wọ́n fẹ́ ba ìrìn àjò wọ́n fẹ́ bàjẹ́ pátápátá tó jẹ́ pé ọ̀hún tí anybody ọ̀hún ní fẹ́ gbọ́ wípé ó tiẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation nǹkan táwọn ẹni yìí tán dúró fún nìyẹn
so that ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ́yìn ó ń dasọ̀ táwa náà bá ń jáde wípé wẹ̀ lọ́wọ́ ń bẹ̀ o mọ nǹkan tó ń ṣe o tó bá jẹ́ lótìtọ́ àti òdodo ni sọ wípé àbẹ́ ṣe nà ó bọ̀ torí wípé sickness tó ti wà nínú ọpọlọ yẹn òun gangan ni sickness tó ti wà nínú brain ní Dúpẹ́ yẹn gangan òun gangan ló ń affect ẹ jẹ́ ká lọ wo fídíò èyí tó ṣẹlẹ̀ ti Nàìjíríà káwọn ọmọ ẹ̀yìn ẹ̀ kán lè mọ̀ wípé ẹ̀yin nìkan kọ́ ló máa kọ́kọ́ ṣẹlẹ̀ sí Dúpẹ́ fúnra rẹ̀ ti sọ pé ó ṣẹlẹ̀ sí pásítọ̀ kan ní Amẹ́ríkà ó dẹ̀ ti ṣẹlẹ̀ ní Nàìjíríà náà ó máa ṣẹlẹ̀ káàkiri tó jẹ́ pé máa ń sọ pé nǹkan tí wọ́n mọ̀ mi ò mọ̀ nǹkan tèmi náà mọ̀ ìwọ náà mọ̀ bọ̀ eléyìí tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká fi wo ọ̀rọ̀ Dúpẹ́ kí àwọn tó ń tẹ̀lé gan kán jókòó kán gbé ọ̀rọ̀ ẹ̀ wò kán digest ẹ pé ṣé kíní ìṣó yẹ kó rí bó eré ni ṣé báyìí ni ṣé nǹkan ìṣó yẹ kó lè rí báyìí ni no but lè gbọ́ láéláyé torí pé irú wọn wà tá lè fi ṣe àkàwé tá lè fi ṣe àpèjúwe ẹ jẹ́ ká sáré wo fídíò yẹn. kò sí volume ńbẹ̀ o a gbọ́ rárá. A Nigerian pastor identified as Ade Abraham of Christ High Commission Ministry in Kaduna State is making headlines after he allegedly charged members of his church 310,000 naira each to fly them to heaven. The pastor is also being accused of conniving or convincing his followers to relocate to a camp with him in Ekiti State in order to prepare them for the end of the world. Wall of footage now making rounds on social media showed where the pastor has allegedly been camping the church members since early April. Look at this dungeon, Dr. Abati. I'm coming over. I want to believe that this story is untrue. I mean, I cannot believe this is happening in Nigeria. It feels like a movie. This is the problem with religious hypnotism. The scandal here is that many of these people, they've turned pastors into mini gods, in fact, into the God that they worship. And they believe everything that these pastors and prosperity stop I might continue. Continue. This particular pastor, Pastor Abraham. Ṣé gbọ́ wípé pastor as in bí Dúpẹ́ náà ṣe jẹ́ pastor fún àwọn ọmọ ìjọ ẹ̀. Dúpẹ́ jẹ́ pásítọ̀ fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ ni torí àwọn onígbàgbọ́ wípé Ọlọ́run sọ pé kódà gan ẹ̀rí wà ń bíbá tí màá gbé wa èyí tó sọ lénìí èní on the 26 May 2023 tó sọ lẹ́yìn ètí tó sọ níjẹta bí ìjẹrin kọ́ ni ó tún ti wá sọ ìmíì kẹ wá gbọ́ ibi tó ti ní Ọlọ́run ló sọ fóun nígbà tóun wà lórí show ìjìnlẹ̀ yẹn wípé Ọlọ́run sọ fóun wípé kóun lọ kọ lẹ́tà Ọlọ́run ló sọ fún nígbà tó ń ṣe program yẹn lọ wípé Dúpẹ́ lọ kọ lẹ́tà sí Buhari kò ronú débẹ̀ pé òun fẹ́ kọ lẹ́tà ò bọ́ Ọlọ́run yọ sí Dúpẹ́ pásítọ̀ fún àwọn ọmọ ìjọ ẹ̀ ni mi rò pé gbọ́ pásítọ̀ ni Dúpẹ́ fún àwọn ọmọ ìjọ ẹ̀ àwọn followers ẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ àwọn ń ṣẹ̀sìn lọ́dọ̀ lẹ́yìn Onitiri ni ẹ jẹ́ ká tẹ̀síwájú. It's called Daddy Abraham. He was based in Kaduna. He returned to Ekiti in Ekiti State in year 2000. Then he went back and told the people that, they should follow him to Ekiti and that he would take them directly to heaven so that all of them could go and wait for rapture. And people actually followed him. Some of the persons who believed in him also tried to bring their daughters from overseas
to come and follow Daddy Abraham. Okay? And there was a clause in that particular tweet, that particular WhatsApp message, that I don't want Dr. Daddy Abraham to destroy you. These pastors, I thought they were supposed to take people to heaven. In this particular case, even a member of the congregation is afraid of the daddy, because the daddy is saying, if you don't come back home, you will commit a crime in abroad and you will end up in prison. So it's a combination of blackmail, of hypnotism, of violation of the doctrine. And as we sit here, some people have followed Daddy Abraham to Ekiti. I think that the state government in Ekiti should take an interest in this matter and locate that kingdom of Christ, whatever they call it, and go and rescue the people. Yes. The federal government should also wait in through the police and the DSS and arrest this Daddy Abraham before he creates a Tim Jones situation. Jim Jones. Jim Jones. That's on my mind. Jim Jones. That's on my mind. November 18, 1978. Yeah. Jim Jones was one of these hypnotists who left. Láti lè rescue àwọn tó fẹ́ kó wọnú ibi tó ti fẹ́ lọ sùn wọ́n papọ̀. Ẹ ṣáà rí àwọn eléyìí sìn wípé ẹni tó wà ní Nàìjíríà ó tún pe ọmọ ẹ̀ tó wà nílùú òyìnbó wípé má bọ̀ o. Daddy Abraham ó fẹ́ kó àwọn lọ sí ọ̀run. Ó fẹ́ kó wọn lọ sí paradise. Ó dẹ̀ máa jọ sun gbogbo wọn nínú iná ni, wọ́n máa jọ sunra wọn so that wọ́n máa lè jọ lọ sọ́run kan náà. Nǹkan tó ń ṣẹlẹ̀ lọ, a ní bọ́ọ̀lù lọ̀rọ̀ ilé ayé, bọ́ọ̀lù lọ̀rọ̀ ilé ayé. Amẹ́ríkà nìkan ti ṣẹlẹ̀, ó Dúpẹ́ fúnra rẹ̀ ló sọ lórí program Ìjìnlẹ̀. Eléyìí ń sìn Nàìjíríà ló ti ṣẹlẹ̀. Dúpẹ́ náà dẹ̀ rèé, Pastor Mrs. lòun náà. Wòlíì ni Dúpẹ́ tí ò dẹ̀ fi bò. Irú Ọlọ́run, ṣé eléyìí ṣorúkọ Ọlọ́run kan ni Daddy Abraham kan ló ń pè fún àwọn ọmọ ìjọ? Àṣírí ti tú. Ṣorúkọ Ọlọ́run kan ló ń pè? Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Tàbí ẹ gbọ́ orúkọ Sátánì lẹ́nu, ẹ gbọ́ pé ó ní Sátánì ló ń sìn bẹ́ẹ̀. Ẹ tí ì mọ mẹ̀mẹ̀, ẹ̀yin ọmọ ìjọ Dúpẹ́ Onítìrí. Àníkẹ́ gbé làákàyè yẹn sọ kalẹ̀. Eléyìí ò ń sọ̀rọ̀ ọ̀tẹ̀, kò ń sọ̀rọ̀ bínú, kò ń sọ̀rọ̀, but ẹni tó bá fẹ́ ba nǹkan iṣẹ́ ọwọ́ ẹ̀ jẹ́, to understand, tó ò bá rí, wá lè pariwo ẹ sọ̀rọ̀ sókè, because Dúpẹ́ nowhere to found, òun ni Dúpẹ́. Ẹni tó bá lóun rí Dúpẹ́ nínú wọn wípé mo rí Dúpẹ́ o, ìgbà tẹ́mi lọ sí Kútọ́nù ń sìn, ẹ rí picture èmi àti bàbá Professor Akintoye, ẹ rí picture èmi àti Gbowó Òòṣà àti Mas B àtàwọn tó kù náà. Ẹ rí picture Lady K, ẹ rí ti bàbá lẹ́kìtì, ẹ rí ti Ọmọlúkà, ẹ rí ti omi kí lorúkọ Òmẹ́yọ̀, orúkọ ẹ̀ máa ń sá fún, ẹ rí ti Òmẹ́yọ̀, ẹ rí ti mọ́mì wa ọmọ Ọbásanjọ́. Ẹ rí wọn bó ṣe lọ in group ńgbà yẹn, tó bá tiẹ̀ jẹ́ pé mi nìkan lèmi lọ sí ti kìdìbò, ẹ ṣáà rí picture wa. Kò sáà ṣe pé bóyá wọ́n lọ join nìkan mọ́ ìkan, mi náà dẹ̀ ra àwọn èèyàn náà ń bẹ̀ ìgbà tí mo fi lọ síbẹ̀. Ẹni tó bá sọ pé òun wá rí Onítìrí, ẹni tó bá lóun rí Dúpẹ́, àwọn jọ jókòó, UN tó lóun kọ lẹ́tà fún yẹn, àwọn wo ni àwọn tíìmẹ̀ tó jẹ́ pọ́n jọ jókòó tó lè bọ́ta, tó dẹ̀ máa wá búra fún gbogbo ọmọ Yorùbá, tó máa wá fi ọmọ wọn àtọmọ ọmọ wọn, tó máa fi wá búra fún àwọn ọmọ Yorùbá, tó máa ṣe bí wọ́n ṣe ṣe fún mo ti gbàgbé orúkọ máa yìí, tó mú ọ̀bẹ tó fi sínú omi, kó wá fi ọ̀bẹ sínú omi, kó ní kó gbé mu wípé òkè o, mo wà nínú tíìmù Dúpẹ́ o. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ fi ọkàn balẹ̀ o, omi àdálélé òun ti fi sínú omi o. Nǹkan tí Dúpẹ́ ń ṣe confam ni. Àjọṣe meeting pẹ̀lú, because bàbá ń ṣe meeting pẹ̀lú àwọn èèyàn, pẹ̀lú àwọn tán lọ ń bá láti lè lọ́bì lọ́dọ̀ wọn wípé a fẹ́ jáde. Èmi mọ̀ yẹn, èmi lè fi ògùn ẹ̀gbárí, èmi lè bu omi, kémi mú àdá, kémi fi sínú omi wípé eléyìí èmi mọ eléyìí. Ẹni tó bá wá mọ something like that tí Dúpẹ́ ń ṣe, kó bọ́ síta
kó wá ṣe ìbúra yẹn wípé òun fi ọmọ òun fi ara òun tún fi ọmọ òun gan òun fi búra fún àwa ọmọ Yorùbá wípé gbogbo nǹkan tí Dúpẹ́ tó wá ń sọ fún wa lórí social media lórí WhatsApp lórí àwọn platform ẹni tó fẹ́ gba Yorùbá nation tó jẹ́ pé orí platform ibi tí èèyàn 10,000 gan ò ti wò just common sense ní kẹ́ lò náà ẹni tó fẹ́ gba Yorùbá nation tí Arise TV ò tiẹ̀ lè ṣe interview fún ẹni tó fẹ́ gba Yorùbá nation tí ẹni TV channel kankan tí ò mọ anything nípa ẹ̀ ìyẹn ló wá ń sọ̀rọ̀ UN fún ẹ̀yin grandpa ẹ̀yin grandma ẹ̀yin doctors ẹ̀yin lọ́ọ̀yà tẹwà lẹ́yìn Onitiri ìwé ò kọ́gbọ́n ná èmi ò believe nínú ẹ̀ ó kàwé ò bá ní master degree ò bá ní PhD ò bá ní whatever tó bá ní it doesn't matter à ń lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé àwọn kan wà wọ́n kàn lọ sí school wọ́n lọ sí class wọ́n lọ ka ìwé yẹn ni wọ́n dẹ̀ fẹ́ lọ lò ó pòkè pen tó wà ń bíbà ẹ̀ ó lọ kàwé pé báwo náà ṣe ń yọ pen yìí tó máa da ink tó wà nínú ẹ̀ báwo la ṣe lè da ink ẹ̀ nù báwo la ṣe lè empty ẹ̀ báwo la ṣe lè fi another colour sínú the same one yẹn ṣe understand sí nǹkan tó lọ kọ́ nìyẹn ó dẹ̀ máa kúrò ń bẹ̀ nǹkan tó fẹ́ ṣe nìyẹn kò fẹ́ ní any idea kò fẹ́ mọ nǹkan kan kódà gan kò mọ nǹkan tó lọ lórí social media kò mọ nǹkan tó ń lọ tó fi jẹ́ pòkè ṣebí àwọn kan ló tún ṣe pen tó ní eraser nínú ṣóyè yín sìn òun ò tiẹ̀ fẹ́ mọ̀ nípa pen tó tún ní eraser yẹn kò yẹ yín ordinary pen ni pé kóun ká change kìíní ẹ̀yìn kí lè tẹ bá wá bá sọ nǹkan míì báwo ló ṣe fẹ́ ní idea kò tún mọ nǹkan tó ń lọ lágbàáyé àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ o wọ́n ní PhD gan pàápàá gan wọ́n wà bẹ́ẹ̀ tó bá wá lọ jẹ́rú àwọn yẹn tó jẹ́ wípé ọ̀hún kọ́ bá ibi tó bá ti gbà báyìí lọ́gbà ọ̀mọ̀ tún ọ̀mọ̀ sí ọ̀wọ́ wájú nǹkan táwọn mọ̀ yẹn òun ló mọ̀ ó yá wá sọ fún mi tí irú yẹn tó bá wá lọ bọ́ sí ẹ̀yìn Dúpẹ́ ṣé ẹ̀ ní wá sọ wípé èèyàn kan tiẹ̀ wá ń bẹ̀ ó ní kinní kan degree ó ní gbájá kan degree èèyàn kan gan wà ń bẹ̀ tó ṣe kinní kan àwa ò tiẹ̀ rí èèyàn kan tó wà ń bẹ̀ yàtọ̀ sí àwọn tíìmẹ̀ àwọn black hands àwọn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ìjìnlẹ̀ and so on and so forth bẹ́ẹ̀ yẹn àwa rí àwọn tí bàbá tán bá ṣiṣẹ́ a rí àwọn tíìmù bàbá a bá àwọn tíìmù bàbá a máa ń bá wọn ṣe meeting torí wípé àwa jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ torí pé ó máa ń déwájú ó máa dẹjọ́ ó máa dé yóò máa dasọ̀ ká lè mọ ariwo ẹni tá a bá máa wá tú díẹ̀ síta nínú wọn òun ló fà á tó fi jẹ́ wípé àwa máa mójú ajé kò ní sọ àfẹ́ mọ nǹkan tó wà ńbẹ̀ èyí tẹ́ ẹ̀ bá fi wọ̀n wá àwa ò ní dá sí o èyí tá a bá mọ̀ nínú ẹ̀ ni o èyí tá a bá mọ̀ in short lórí ọ̀rọ̀ central account yẹn nǹkan tí a fojú wọn rí nǹkan tí àwa Yorùbá World Media tá a fi ojú wọn rí oyè meeting tá a pè wọ́n fún oyè mi ká tó lè gbà ká ṣẹ̀ṣẹ̀ tó lè accept pòkè a fẹ́ bá wọn máa ṣe ìpolówó ẹ̀ because a mọ̀ wípé à ń ṣe kíní ìtorí tiwa à ń ṣe torí ọjọ́ ọ̀la àwọn kan à ń ṣe torí ọjọ́ ọ̀la wa oúnjẹ wájú oúnjẹ tó ń dẹ́yìn oúnjẹ sọ wọ́n máa sọ pé káwa náà wá sọ tiwa náà ìbáwa là ń polówó wọn àwa mọ àwọn yẹn ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run o ẹ̀yin tẹ wà lẹ́yìn Dúpẹ́ Onítìrì because àwa mọ àwọn tó wà lẹ́yìn bàbá àwọn professor àwọn lawyer àwọn doctor àwọn èèyàn ńláńlá ní Nàìjíríà ní gbogbo ní orúkún mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tá a mọ̀ ẹ̀yin èèyàn mélòó lẹ́yìn mọ̀ èèyàn mélòó ni tíìmù yín tí Dúpẹ́ mú yín mọ̀ lára àwọn tó ń jọ ń ṣiṣẹ́ yàtọ̀ sí pé wá fún yín ní feedback òun bá àwọn UN sọ̀rọ̀ tó bá ti wọṣọ ọlọ́pàá tilẹ̀ Yorùbá ọlọ́pàá kankan ò gbọ́dọ̀ tún wọṣọ nílẹ̀ Yorùbá gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé just common sense kẹ́kan tí ẹ gbé yẹ̀wò wípé kí lẹ́ni yìí kí ló ń sọ náà ṣó ń kàwé aláwìyé ni ṣó ń ka story book fún yín ni ṣó ń tàbí ṣé short but ọ̀rọ̀ yìí ò lè jọ mí lójú torí irú fídíò tá à ń wò yìí torí àwọn kan lọmọ ìjọ pásítọ̀ yìí
torí ẹ̀ lọ̀rọ̀ yẹn ò ṣe ní máa dùn mí púpọ̀ mọ́ sí àti wípé Dúpẹ́ fúnra rẹ̀ gan òun fúnra rẹ̀ Ọlọ́run ti bá sọ̀rọ̀ Ọlọ́run ló kó sínú gbà yẹn ó ti lò fún yín as example nǹkan tó dẹ̀ yìí máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú tẹ́ máa fi gé kàbámọ̀ bẹnu ìgbà ilẹ̀ máa sọ pé ìyá yìí dẹ̀ sọ o ìyá yìí sọ bẹ́ẹ̀ pé bóyá kìíní bóyá ẹ jẹ́ ká máa gbọ́ lọ. San Francisco, and then said his congregation should follow him to an agricultural commune in Guyana, Jonestown in Guyana. And then they went there. The Americans tried to go and investigate. A member of House of Arrest led the delegation. They murdered. They killed them. They killed all of them. And then at the end of the day, they killed themselves. These people are in danger. Over 900 people. Yeah. 918. He said his congregation should follow him to an agricultural commune in Guyana, Daddy Abraham, before he creates a Tim Jones situation. Jim Jones. Yeah, Jim Jones. That's where my mind Jim Jones. That's where my mind was. November 18, 1978. Yeah. Jim Jones was one of these hypnotists who left San Francisco and then said his congregation should follow him to an agricultural commune in Guyana, Jonestown in Guyana. And then they went there. The Americans tried to go and investigate. A member of House of Arrest led the delegation. They murdered. They killed them. They killed all of them. And then at the end of the day, they killed themselves. These people are in danger. Over 900 people. Yeah, 918 persons children committed suicide, Including including children. I hope we are not going to have a James Jones situation. That's where my mind was. In Omuo, Ekiti. And that's why the governor of Ekiti State should move very fast. Yeah, I thought it was important to read the police and the DSS should move very fast and arrest this Daddy Abraham because what he's teaching is not the Bible. From the little that I know about the Bible, certainly not. You know, that's one option as a career. Maybe I should go and study the Bible more and become a pastor. You know. So this way you can tell us. Buyer should beware. This is the thing about all this end time rapture. 310,000. How did he divide it? Where is the gate? I mean, is it a golden gate to heaven? It's even too small. Just 310,000 to go to heaven. Is poverty laced with delusional madness? And that's what I keep telling a lot of people. You remember when some people came on Twitter? They say they are general overseer somewhere, mommy something. Where are they today? Let's not deceive ourselves. You see, religion, some of this religion, not all of them, are delusional. And why they're using this method is because of the societal imbalance. There's poverty in the land. He has probably calculated 310,000 times how many people. That's it. It's the level of poverty. Jim Jones also preyed on African Americans as well, because they're poor. So it is poverty. When you look at it, it's just a poor. Even look at the setting. Look at he can't come and preach that message to people in Lekki. He can't try it because he knows they are where they are exposed, and that's why we say we must educate ourselves too. You'll be surprised. Anyway, some people will go there. One girl abroad, the mother is telling her to come back, otherwise she might go to jail if she doesn't come back. That was one of the messages we saw. The most important thing is, as Dr. Bati Antunda said, government please sweep in. Yes. Quickly. And please, do not say because Daddy Abraham is the spiritual father of one politician, you leave him off the hook. We need to go now. Thank you all. Thank you. Well, that's all I have for you on What's Trending today. I'll see you tomorrow. Now, Shegbo, ẹ̀yin náà ẹ jókòó, ẹ jẹ́ ká jọ jókòó. Ṣé mọ̀ pé kémi náà tó gbé fídíò wá, máa digest ẹ̀. But nǹkan tí mo mọ̀, ẹ̀yin ò mọ̀, nǹkan tẹ́yin náà mọ̀ èmi ò mọ̀, bọ́lọ́run ṣe dálé ayé nìyẹn. Mo máa ń sọ wípé kò sẹ́ni tó gbọ́n tán. Ọlọ́run nìkan lọ̀ba tó perfect. Ẹ̀yin náà ẹ fi comment yín sí comment section bẹ́ẹ̀. Bóyá bẹ́yìn ṣe rí sí pẹ̀lú àkàwé tí mo wá ṣe pẹ̀lú ọ̀rọ̀ Dúpẹ́ Onídọ̀tí. Bóyá ó mú yes, bóyá ó mú no. Ẹ jẹ́ ká fi sílẹ̀ ńbẹ̀. Tẹ́mi bá ti rí yes, mo ti mọ nǹkan tẹ́ mí ní wípé lórí nǹkan tí fídíò yìí o. Ṣẹ̀rí ń sìn wípé èmi ò tiẹ̀ wá wò ó débẹ̀ yẹn gan wípé nǹkan tí Dúpẹ́ sọ gan ó wà nínú ilé. Wọ́n ṣe méjèèjì, wọ́n ṣe papọ̀ ni. Èyí tó ṣẹlẹ̀ ní Nàìjíríà àti tó ṣẹlẹ̀ ní
tó ṣẹlẹ̀ ní Amẹ́ríkà náà ọjọ́ ìméjèèjì papọ̀ kí ló fi yàtọ̀ pẹ̀lú nǹkan tí Dúpẹ́ ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí olóò ti gbàwé olóò ti níwèé olóò ti níbo ẹ máa rí ẹni tó ń sọ̀rọ̀ pẹ̀lú tó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn irú ẹ̀ bẹ́ẹ̀ yẹn ń sẹ́mọ̀ pé òun náà ń ṣẹ́ èpè yálà kó jẹ́ èpè tó tọ́ ọ kó jẹ́ èpè fake òun náà because nínú gbogbo àwọn tó sì ń tẹ̀lé Dúpẹ́ yẹn ẹ máa rí nínú wọn tó jẹ́ pé ó ń tẹ̀lé lótìtọ́ pé ó gbé òtítọ́ sọ́wọ́ ni wíwáràsí irọ́ ló gbé sọ́wọ́ irú àwọn yẹn tí wọ́n bá kó aṣọ sí wọn lọ́rùn ìpè kan lọ fèsì ibì kan náà ní ilẹ̀ Yorùbá wọ́n máa lọ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tó ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ní àwọn ti fún wọn ní ìwé kan ó wá ń sọ ń sìn wípé àwọn tán kó nìbàdàn àwọn tán kó níbì kan why ó yẹ kójú tì ẹ́ ó yẹ kójú tì yín papọ̀ torí ṣe ló fi dá àwa ọmọ Yorùbá lójú wípé mímí kan ò lè mì wọ́n bó ṣe ń sọ yìí náà ni bó ṣe ń sọ ń gbà yẹn bó ṣe ń sọ nísìnyí lọ́wọ́lọ́wọ́ yìí sì tó ń sọ wípé ọlọ́pàá Nàìjíríà tó bá àtàkì wọn wọ́n máa kó àwọn governors UN máa in short ìgbà tó yẹ kí UN kó wá dá sí ọ̀rọ̀ ní Nàìjíríà ìgbà tí EndSARS tán pa èèyàn tí èèyàn ń lọ báyìí tán pa èèyàn ó yẹ kí gbogbo àgbáyé kó wá dá sí kí nǹkan mélòó ló ṣẹlẹ̀ ní Nàìjíríà ṣé ti Boko Haram ni òun ni Dúpẹ́ máa wà níbì kan tó máa ní òun kàn fẹ́ gba ọ̀nà yẹn láti dá ìlú sí méjì òun fẹ́ yọ bẹ́ẹ̀ yẹn just like that kò ń ṣe wípé sọ wípé lọ ó di dandan à ń lọ bọ̀ ọ̀nà tóun ń gbégbà yẹn ṣé ọ̀nà tó jẹ́ ní o because ọ̀nà tó fi ń kó àwọn ọmọ Yorùbá sí oko ìparun òun ni eléyìí èyí tó ìdásílẹ̀ ó jókòó sí Amẹ́ríkà ń bẹ̀ kò fi ẹsẹ̀ tẹ ilẹ̀ Yorùbá ìgbà tó ń rí ní Àbújá kò gbé ara ẹ̀ hàn kóun náà tiẹ̀ ṣe fídíò pé òun lọ bá àwọn obìnrin sọ̀rọ̀ òun náà lọ síbi òun náà lọ sọ́hùn ó rọra yọ́ lọ ni lọ sí Àbújá tó lọ jíṣẹ́ tó lọ pa àwọn tó ń gbéṣẹ́ fún tọ́jọ́ lọ sọ̀rọ̀ papọ̀ tó tún yọ padà tó tún padà sí Amẹ́ríkà irú olórí yẹn ń lẹ́lẹ̀ ń tẹ̀lé olórí tó jẹ́ pé online olórí ni now ẹ má jẹ́ ká fa ọ̀rọ̀ yẹn ẹ má jẹ́ ká fa gúngùn ẹ jẹ́ ká gbọ́ new latest láti ẹnu Dúpẹ́ Onítìrí màá tún wá gbé fídíò kan jáde fún yín láti lè fi jẹ́rìí sí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká sáré gbọ́ mi ò ní play ẹ̀ púpọ̀ náà because ẹjọ́ tó rò ń bẹ yẹn ó ti pọ̀ jù ìwọ tó ló ti gbà nǹkan olóò ti kọ lẹ́tà ó ti ní gbogbo wáì tó ń bọ̀ ọ̀tà tó wá ń ṣépè onírú àwa yìí ń sìn àmọ́ nǹkan kan ọ̀dẹ̀ ni wá ta ló bí wọn ọmọ kìíní kan ni wọ́n hàn já mọ́ nǹkan kan ìwọ tó wá jẹ́ olórí adarí chief in command chief in olóyè ọ̀gá pátápátá adarí ìjọ tó ní blueprint lọ́wọ́ kí ló fa èpè tírú àwa yìí bá tiẹ̀ ń bú ẹ ó yẹ kó máa gbọ́n báyìí ní wípé wẹ́ ibi tí mò ń lọ ni mò ń lọ bọ̀ tó bá gbọ́ báyìí ó ti bọ́ síta lọ́jọ́ kejì ó ti ń ṣẹ́ èpè lọ bí èpè ní Dúpẹ́ Onítìrí èpè la bí sọ ní èmù lórúkọ ẹ kò bọ́ta kò tó ìyẹn olórí nìyẹn o ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé ojú òde tì yín ọ̀kẹ́ máa bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká sáré lọ gbọ́ nǹkan tó sọ. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ according to the time ibi tẹ́ wà káàkiri àgbáyé ẹ kí gbogbo ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lárúgbó ọmọ Yorùbá tó dó lórí òtítọ́ àti òdodo ni mò ń kí o tó ní ìgbàgbọ́ pé Ọlọ́run ti ṣe ìyanu fún wa nítorí ará àánú gbà tó ní ìgbàgbọ́ pé orílẹ̀-èdè Yorùbá á ti padà sórísun wa Ọlọ́run ti ṣe ìyanu fún wa àwọn ni mò ń kí o àwa ni mò ń kí mi ò tún kí ẹnikẹ́ni ẹ ṣé mo dúpẹ́ mo kí gbogbo àwọn ọmọ Yorùbá tó dó lórí òtítọ́ àti òdodo tá a jẹ́ Christian tá a jẹ́ Muslim tá a jẹ́ traditional mo kí gbogbo àwọn tó dúró wọ́n ṣe ń ṣe àdúrà láàrin aago 6 sí 7 ìrọ̀lẹ́ tí wọ́n sọ pé ilẹ̀ kó gbó wọn lọ wọ́n dẹ̀ tún fi omi gbàdúrà mo sọ fún yín fún orílẹ̀-èdè Yorùbá fún ìjọba délé
ìjọba délé. Àwọn akọgun wa àti fún gbogbo ìlú tó jẹ́ pé ó fi àdúrà gbà ẹgbẹ́ bọ́ta. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé ilé àwọn gbàdúrà. pásítọ̀ yẹn ni. Mo tún fẹ́ fi àsìkò yìí kí omi ẹ̀ ló wà lórí ẹ̀ ó ti ká báìbù kò mọ nǹkan tó ń ṣe mọ́. Àníyé kí n o torí Ọlọ́run ló lò yín àìmọye tán pé tí ò rí oore ọ̀fẹ́ yẹn gbà akínyín ẹ ṣe iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ takuntakun ẹ yẹ kúrò lórí ọ̀nà òmìnira Yorùbá yẹn gangan ní kókó kò tún sí ìròyìn míì lẹ́yìn òmìnira Yorùbá òmìnira tó dúró lọ́tọ̀ Dúpẹ́ má dá papọ̀. kí wọ́n máa ṣiṣẹ́ tí orí wọn tó rán wọn tí Ọlọ́run ò rán wọn. Mo kí brọ́dà wọn pé jìnlẹ̀ mo kí beautiful sister mi ṣe kórìbẹ̀ àti gbogbo ṣe mo kí brọ́dà mi green for God. ẹ wo ẹ bá mi fọwọ́ di gbogbo ibi tó ti ń kí gbogbo ara ilé yìí ẹ bá mi fọwọ́ dẹ̀ jàre mi ráyè ògbó ilé àti gbogbo àwọn tó dó lórí fi owó sínú àpò òmìnira. ọ̀rọ̀ owó ló ń sọ. Mo kí àwọn ti Nàìjíríà tí ilẹ̀ Nàìjíríà dé ni ìyẹn ò kì í ṣe ìpè rárá níbi tí wọ́n bá dé ni wọn ò dẹ̀ kíá wípé bóyá yà ń jẹ anybody kò kàn wọ́n torí tara wọn lọ́ ṣe ń rò last minute wọ́n yáwó wọ́n jíwó wọ́n gbé gbogbo ẹ̀ kò kàn wọ́n so last minute wọ́n mọ̀ pé àwọn máa yọ subsidy kí náà fẹ́ fi di kò síṣẹ́ kò sí nǹkan kan owó epo máa lọ sókè indicator dẹ̀ lówó epo nínú economy tó bá ti lọ sókè every other thing máa lọ sókè àwọn iṣẹ́ kan máa bẹ̀rẹ̀ sí lulẹ̀ so wọ́n mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn ń bọ̀ wọ́n dẹ̀ fi lè fi dá aráàlú lójú pé ó ń bọ̀ òun náà lọ sí refinery àlékò yẹn òun náà fi lọ sí wọ́n pa àròkò ní torí owó tó yẹ kán fi ṣe refinery ti Nàìjíríà owó tán fi kọ́ tán lè fi kọ́ bíi 6 tuntun òun náà gbé fún àlékò nìkan gbogbo báǹkì gbogbo eléyìí gbogbo owó ìjọba gbogbo everything náà kó síbẹ̀ wọ́n wá sọ fún yín pé businessman ní tó bá bẹ̀rẹ̀ sí ta epo ẹ̀ iye tó bá wù ló lè ta ọ̀tún owó tán lè fi tún refinery ṣe tí gbogbo ìlú máa fi ní ìfọ̀kànbalẹ̀ lórí pé wọ́n. gbogbo eléyìí ò kan òmìnira Yorùbá mọ́ gbogbo eléyìí ò kan òmìnira Yorùbá mọ́ àwa Yorùbá nation lélẹ́yìí kan àwa ló yẹ ká máa campaign lórí eléyìí ò kan ẹ bá mi sọ síbẹ̀ bóyá yes ni bóyá no eléyìí ò kan òmìnira tí Dúpẹ́ tó gbé sọ́wọ́ ó ti kúrò olóò ti kúrò ni ó tún ti kọ lẹ́tà ẹ ti rán aṣọ ogun ó ti bá UN sọ̀rọ̀ ó pé eléyìí kò sí èyí tó pọ̀ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ìlú ó ti gbàlú ìlú ti dúró bébí ìjọ torí Ọlọ́run ẹ jẹ́ ká forward ẹ̀ díẹ̀ jàre ẹjọ́ tí ò kan ní gbogbo eléyìí ẹ jẹ́ ká gbé síwájú kó má waste time wa ó ti pọ̀ jù ó ti pọ̀ jù. Yeah. Kò tí ì play o. Mo ti sọ láti ọdún tó kọjá ọ̀tá àwọn tó yẹ pé ọ̀rọ̀ yé wọn but wọ́n fi pé kò sí báwọn ṣe jẹ́ àwọn lẹ́nu àwọn lè sọ̀rọ̀ àwọn lè bà nǹkan jẹ́ àwọn lè ṣe wọ́n rò pé àwọn lè bà nǹkan jẹ́ wọ́n ṣe bó ṣe wù wọ́n mo dẹ̀ ń pariwo pé nǹkan tó ń bọ̀ lọ́dún yìí rè ní fáwọn ọmọ Ọlọ́run ọ̀tún wọn gbọ́ bẹ́ẹ̀ màrìwò ló sì jáde eégún fẹ́ yọ jáde so regardless doesn't matter ẹni tó bá jẹ́ olórí Nàìjíríà gbogbo ìyẹn kò ní mínì because n tó ń bábọ̀ náà ń bábọ̀ kò sí olúwẹ̀ ibi tó ń ba dé sìn so yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni o pé déédéé àsìkò déédéé ìgbà yìí mo dẹ̀ rò pé ìyẹn náà ni àwọn èèyàn wa ti rí òye ẹ̀ nílé torí wọ́n pọ̀ gan tó ń dá owó it's not the amount wà níyàn ló ṣáájúṣẹ́ àníyàn kankan wípé àná àwọn fẹ́ dá sí àní kíní ti sọ àwọn fẹ́ kí ìjọba táwọn bẹ̀rẹ̀ ó jẹ́ ti Yorùbá ìyẹn nìkan statement ní statement ìṣẹ́gun ní ìṣẹ́gun ńlá ní Ọlọ́run ti ṣẹ́gun fún wa àmọ́ Yorùbá ti dìde
Àwọn ti dìde. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ gidigidi. Ẹ kú gbogbo ìgbà. Ẹ kú pé kò sú yín. Ẹ kú ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ẹni tí ò yé kò lè yé. Ẹ kú ìgbàgbọ́ nínú Ọlọ́run Dúpẹ́. Mo wá láti wá fún yín ní àbọ̀ lórí ọ̀rọ̀ lẹ́tà. Tí mo ní mo máa kọ. Mo wá láti fún yín ní àbọ̀ lórí ẹ̀. Àkọ́kọ́ ní tó bẹ̀rẹ̀ lórí yẹn, mo fẹ́ sọ̀rọ̀ lórí wọn láwọn kan sọ wípé déètì kò ń ṣe déètì. Mi ò dárúkọ déètì, ṣé wọn pé mo sọ fún wa pé lọ́tẹ̀ yìí àní sọ déètì. Dúpẹ́ lòun ò tún dárúkọ déètì mọ́. Toró ní bá ṣe rìnrìn yìí, bá ṣe gbé ìgbésẹ̀ yìí lẹ́sẹ̀lẹ́sẹ̀, ó ní bá ṣe gbé láti lẹ̀ wá. Gbogbo bá dẹ̀ ṣe ń gbé, kò sí èyí tí mo fi bò fún ọmọ Yorùbá. Kò dẹ̀ sí èyí tí ìgbìmọ̀ àgbáyé tí wọn mọ̀ ń pa ẹ̀. Wọ́n mọ̀ ń pa ẹ̀ṣẹ̀ gbọ́. Gbogbo ẹ̀ pátá ìgbìmọ̀ àgbáyé tó gbé wọn lọ séléwé ẹran tó kó wọn lórí program brother mi lánàá bí tí mo ti ń ṣiṣẹ́ mo tún try láti gbọ́. Mo gbọ́ pé àwọn kan wọ́n gbé ìgbésẹ̀ ìròyìn ayọ̀ lórí Yorùbá Nation, wọ́n dẹ̀ gba certification yẹn. Ẹni tí òye ni òye sẹ̀. Èèyàn àjò jù bẹ́ẹ̀ lọ. Kò ń ṣèyàn ló lè rìn Ọlọ́run fún rẹ̀ ni. Àwọn tó ránṣẹ́ ló ń rán níṣẹ́. Mo dẹ̀ máa sọ òun gbé blueprint fún èèyàn méjì, èèyàn kan ló máa ń gbé fún. Gbogbo á lè wá ṣiṣẹ́ ọ̀tẹ̀ èèyàn kan ló máa gbé fún. Ẹni tó gbé fún àwọn tó máa wá yàn láti ṣe gbogbo wa láti ṣiṣẹ́ yẹn ọ̀gbọ́n sí lọ́wọ́ èèyàn méjì. Kò yí padà láti àtètè kọ́ṣe ni, kò yí padà sí nítorí Ọlọ́run tí ò yí padà ni. Àwọn ẹ̀dá àwọn èèyàn ló máa ń change, náà máa ń wọ oríṣiríṣi aṣọ ọ̀gbà. Ọ̀tọ̀ Ọlọ́run kò kí ń change. So bó ṣe wà ń gbà yẹn náà ló wà ń sìn, bó ṣe máa wà títí ayé àìní ìpẹ̀kun nìyẹn. Èèyàn kan ló wà lọ́wọ́ ẹ̀. So ẹni tí ó bá fẹ́ tí ò fẹ́, ó dùn mọ́ nínú kò dùn mọ́ nínú. Mo lóore ọ̀fẹ́ láti sọ wípé pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run fún mi ní blueprint yẹn. Blueprint Ọlọ́run fún. Now ẹ bá mi stop ẹ. Kẹ wá bá mi gbé ọ̀rọ̀ tó sọ. Kẹ wá bá mi gbé wọlé. So kò sí wàhálà. Ẹni tó bá. Ẹ bá mi gbé old video níbi tí Dúpẹ́ ti sọ̀rọ̀ tó ti wá ṣépè sórí ara ẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ ibẹ̀ yẹn. Go later. Ẹ ṣé mo dúpẹ́. Àwọn èèyàn kan rò yí pé bóyá nǹkan tá à ń ṣe yìí èmi ni ó dálé lórí ó ti o nítorí ọmọ Yorùbá ni o. Ọlọ́run ló gbé kalẹ̀. Ọlọ́run mi ni. Ọlọ́run ló mi ni, kò kí ń ṣe wípé èmi ni mo ní, gbogbo wa la ní, gbogbo nǹkan tó jẹ mọ́ gbogbo ọmọ Yorùbá tó ti. Má dẹ̀ mọ̀ pé lórí irọ́ o, àwa mọ ibi tí 5 million wà lọ́jọ́ tèmi o. Nígbà 5 million yẹn òun ló rò lára ẹ̀ o, tó ń wá Ọlọ́run ló lo òun ni o, òun ni o. Mi kọ́. Alẹ́ èèyàn ọmọ ìjọ Dúpẹ́. Ṣé ti gbọ́ mi sìn? Àmì ń ṣe mí. Tó bá yá mo máa ṣe ìrìn àjò yẹn láti ìbẹ̀rẹ̀ títí débi tá a dé àti nǹkan tá a dúró fún gangan ní tí mo ṣe sọ pé ọjọ́ ayọ̀ ní ọjọ́ èní. Mo máa ṣe ìrìn àjò yẹn. Dúpẹ́ ló ní òmìnira Yorùbá Nation, òmìnira Yorùbá tiẹ̀. Òmìnira ti Dúpẹ́ òun ló ní nǹkan ẹ̀ fúnra rẹ̀. Mo máa mí ẹ gbọ́ blueprint. Kò sẹ́ni tó lè ní, òun lòun ní. Ẹ̀yin ọmọ ìjọ Dúpẹ́, àánú yín dẹ̀ ṣe mí. Ẹ̀yin ọmọ ìjọ Dúpẹ́, àánú yín dẹ̀ ṣe mí. Ibi tó ti san owó tó sọ pé àwọn ọmọ Nàìjíríà làwọn ọmọ ilẹ̀ Yorùbá ló ń san owó jù, kó print ẹ̀ jáde fún wa ká rí. Ó ń fẹ́ máa lórí àwọn èèyàn ní kó gbé gbogbo àwọn tó ń ṣe jáde yẹn, àwọn ara wọn, àwọn tó ń jọ wà nínú group ẹ̀dẹ̀ rí pọ́n tí ń ṣépè fúnra wọn ń sìn. Àwọn tó ń jọ wà. Now ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ọlọ́run ọba mi, ọjọ́ ayọ̀ ní ọjọ́ èní, a sì máa mọ ìtumọ̀ ẹ̀ dáadáa. Mo wá fẹ́ kí àwọn bàbá wa tó jẹ́ pé èèyàn mélòó ló ní bàbá tó lè gbé bàbá tiẹ̀ sílẹ̀ kó wá ṣe nǹkan tí wọ́n ń ṣe. Pẹ̀lú ẹ̀ náà àwọn tí wọ́n ní àgbàlé àbí tí wọ́n ní fọ́tò àgbàlagbà nínú ilé àbí tí wọ́n ní àgbàlagbà níran wọn, wọ́n á gbé ẹnu wọn, wọ́n á máa sọ ìsọkúsọ, wọ́n á máa sọ ọ̀rọ̀
tí ò yẹ kán máa sọ sí bàbá bàbá wa Banji Akíntóyè bàbá ni wọ́n o bàbá ni wọ́n ó dẹ̀ yẹ ká mọ̀ pé bàbá ni wọ́n gbogbo ọ̀nà kọ́nà tọ́ta bá fi ń gbé ogun gbogbo nǹkan tó wù kán lè gbé wá fẹ́ kí àwọn ọmọ Yorùbá mo fẹ́ ká máa gbà wọlé ní wọ́n fẹ́ wọ́n kọ̀ bàbá wa Banji Akíntóyè ló máa gbé fúláàgì òmìnira Yorùbá dání o. àṣẹ Èdùmàrè. òmìnira mean independence sovereignty ní agbára ti Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá òun fẹ́ fi ẹlòmíì rọ́pò bàbá wa Akíntóyè á wọnú sàárè lọ o asáré akánjú wọ sàárè lọ nítorí bàbá ni bàbá àwọn mélòó la rí èèyàn mélòó gan la rí pé gan èèyàn mélòó la rí pé púpọ̀ nínú àwọn tẹ́lẹ̀ sọ ẹ lè rí pé àwọn náà dáa tó bá ṣe wájú wá ṣẹ̀yìn tó bá tutù wá gbóná àwa rí Ọlọ́run tó ṣàánú fún wa tó fún wa ní bàbá Akíntóyè àwọn ká máa sọ̀sọ́kúsọ gbogbo ohun tó bá wù mí kẹfẹ́ ní sọ o gbogbo ohun tó bá wù ẹnikẹ́ni tó fẹnu ẹ̀ sọ bàbá Akíntóyè ló máa kó wa délẹ̀ lérí káàdẹ̀ ti débẹ̀ àwọn náà máa nà flag yẹn sókè ní àṣẹ ti Ọlọ́run ẹ gbàgbé ẹ̀ lẹ́yìn náà. ṣe wá gbọ́ nǹkan tó ń sọ ṣe gbọ́ nǹkan tó ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí 5 million tó pé òun ni eléyìí láti ìgbà yẹn kò bá bàbá sọ̀rọ̀ mọ́ àtìgbà yẹn ni bàbá ti ń di wọ́n fẹ́ bàbá ti ń kó wọn lọ sí oko ẹrú bàbá oríṣiríṣi ló mú jáde títí di báyìí wá ń sọ̀rọ̀ yìí tí Dúpẹ́ wá ń sọ wípé bàbá ibo níbẹ̀ yẹn wà náà ẹ jẹ́ kí n lọ sí the other one yẹn ẹ jẹ́ kí n lọ sí number 7 yìí náà kí n sáré lọ gbé number 7 yẹn wá kí n lọ gbé number 7 yẹn wọlé wá náà èwo ló tiẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká padà sí ọ́díò bí tó ti ń sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan yẹn náà ẹ jẹ́ ká padà lọ sí ọ́díò yẹn. bá fẹ́ kó yé o tí ò bá dẹ̀ fẹ́ tí ò bá tẹ́ lọ́rùn tọ̀rọ̀ Yorùbá ò bá tẹ́ lọ́rùn mo máa ń sọ ó lè kúrò ó lọ gbèlú tó bá wọn ó lè lọ Nàìjíríà ó lè lọ sẹ́ni ìlú tó bá wọn lágbàáyé dandan kọ́ iye ẹni tó bá wọn àwa tá a wà lórí ilẹ̀ Yorùbá yẹn náà la máa jẹ́ ọmọ Yorùbá toró orísun wa ni orílẹ̀-èdè wa ni wọ́n wá náà ń sọ date wọ́n wá náà ń sọ ibi ẹ̀ Onitiri báyà tí ò bá ṣe kinní kan ọ̀run ti bínú sí gbogbo yín. ọ̀run bínú sí ẹ. ọ̀run ti bínú sí gbogbo yín tẹ̀ ń sọ̀rọ̀. orí àwọn Yorùbá gan bínú sí ẹ. ayé ti bínú sí yín. àdàbí àyàfi. gbogbo tọ́lọ̀ fàṣẹdá bínú sí gbogbo yín pátá tẹ̀ ń sọ̀rọ̀. èpè ẹ orí ẹ ló máa fi gbé èpè ẹ ó máa forí ara ẹ gbé nítorí lépè ní ẹnu àmọ́ ẹ lélépè o ò lè sọ̀rọ̀ méjì mẹ́ta kó má ṣe pè sí orí ẹ̀dẹ̀ ló máa fi gbé èpè ẹ àdàbí àyàfi Dúpẹ́ tí ò bá jó Onitiri ló bí ẹ tó bá jẹ́ wípé Fúlàní níyà ẹ lọ gbé oyún ẹ wá tó bá jẹ́ pára Onitiri ló gbà jáde tó dẹ̀ ń jẹ́ Dúpẹ́ orí àwọn ọmọ Yorùbá tó lọ sun station because ìyà tó mọ̀dí tó jẹ́ kó mọ̀dí òun ló ń jẹ àdàbí tó ò bá tì wọ́n lọ sunú mosquito àdàbí tí ò bá kéde fún wa bó ṣe ń pariwo yìí náà tó ń fọ́nbù yìí tó ń fọwọ́ já orí àdàbí tí ò bá sọ bẹ́ẹ̀ wípé kán máa lọ àdàbí tí ò bá jẹ́wọ́ ló sọ wípé lẹ́tà wà lọ́wọ́ ẹ o dẹ̀ ti sẹ́ǹdì lẹ́tà sí wọn àdàbí tí ò bá sọ bẹ́ẹ̀ fún wọn wípé kán máa lọ ọlọ́pàá Yorùbá ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà ọlọ́pàá ilẹ̀ Yorùbá kò lè já wọn ní èèkánná ní èpè tó wá ń ṣe yìí o ní ò ní jẹ́ tiẹ̀ bọ̀ tó bá jẹ́ wípé o sọ bẹ́ẹ̀ tí ò dẹ̀ wá rí bẹ́ẹ̀ tó dẹ̀ mọ̀ wípé o ṣe nǹkan kan gbogbo èpè tó ṣe yìí pátápátá tó o ti ń ṣe gan o máa forí ara ẹ̀ gbé ni ó dẹ̀ ti ń forí ara ẹ̀ gbé ó dẹ̀ túbọ̀ máa forí ara ẹ̀ gbé ní agbára lọ́wọ́ Ọlọ́run ṣé báwọn pásítọ̀ kan la ṣó yẹn náà ṣáwọn náà porúkọ Ọlọ́run ni
ṣé òun forúkọ Ọlọ́run ṣé òun fi máa jẹ́rìí ni ẹ wá san 310 láti lọ sí heaven ẹ wá san 300 ṣé ẹ mọ̀ wípé pásítọ̀ yẹn àtàwọn ọmọ ọjọ́ ẹ̀ wọ́n jọ sick papọ̀ bẹ́ẹ̀ náà lélẹ̀ àwọn ọmọ ọjọ́ ẹ̀ náà wọ́n máa rí wípé mọ́mí jí o Dúpẹ́ wípé ó wà òkè wí aráàsì òun ò wà òkè àwọn ọmọ ìjọ gan ò gbádùn mi ò sọ́rí láti sọ torí agboolé lẹwà tí Dúpẹ́ tó máa bú bàbá Akíntóyè tó máa ní dúdú ó máa forí ẹ̀ gbolẹ̀ fóun ni ó máa fàyà ẹ̀ gbolẹ̀ tó máa ṣẹ́ èpè tẹ máa ṣe àṣẹ ń bẹ̀ mi ò sọ́rí láti sọ torí gbogbo ẹ̀yin tẹ wà ń bẹ̀ yẹn kò sí ẹni tó ìṣọ́ọ̀tọ̀ ọmọ bàbá gan ju ọ̀pọ̀lọpọ̀ lọ nínú yín tí ò dẹ̀ ń ṣe wípé bóyá ẹ rí nǹkan tí bàbá ṣe gangan bí òun ṣe pé nǹkan tí Dúpẹ́ tó ń gbélé yín lọ́wọ́ bí nǹkan tó jẹ́ pé àwọn pastors yẹn náà tó ń gbé sọ́wọ́ àwọn ọmọ ọjọ́ wọn táwọn náà fi lọ ń preach ẹ ṣàgbé tó ti lọ preach sáwọn ọmọ ẹ̀ tó wà ń lo òyìnbó pé máa bọ̀ ńlé ká lè jọ lọ sí heaven pastor wa ń kó wa lọ sí heaven nǹkan tí Dúpẹ́ tó ń preach fún yín òun yẹn yín náà fi tó ń ṣe èpè tí ẹ rí tó jẹ́ pé òfegè lẹ́ ń rí tẹ̀yin náà fi ń ṣe àṣẹ àánú yín kàn ṣe mí wípé Dúpẹ́ ló ṣe pé ẹ̀yin lẹ ṣàṣẹ wọ́n tẹ̀lé pé tó bá lọ òkè báyìí á lọ tún á lọ sósì báyìí kó tó wá bẹ̀rẹ̀ sí ní máa lọ síbi tó yẹ kó lọ ẹlòmíín wà ó lè já àárọ̀ ẹ̀ ó lè jọ́sàn ó lè jálẹ̀ ni àwọn nǹkan kan á máa ṣẹlẹ̀ sí tàbí àwọn ọmọ ẹ̀ tàbí òun fúnra rẹ̀ tí ò ní mọ ibi tó ti já wá torí pé o ti ṣàṣẹ o ti ṣe àmì sí àdúrà tó jẹ́ wípé kò yẹ sí èpè tó yẹ kó jẹ́ wípé kò yẹ kó tiẹ̀ fẹ́nu sí tó o mọ inú ẹni tó ń ṣẹ́ èpè yẹn báwo ni inú ẹ̀ ṣe rí kó tó máa ṣẹ́ èpè bẹ́ẹ̀ máa sọ wípé àtorí pé mo fẹ́ràn ìran mi ni o torí pé mo fẹ́ràn ọmọ Yorùbá ni o ṣọ́ wá ní ká má lo làákàyè ni Ọlọ́run náà ní ká lo làákàyè wa nà now ẹ jẹ́ ká máa gbọ́ díò yẹn lọ àti ẹ̀ lè ṣe tán a lè parí ẹ̀ lè máa ṣe tú ẹ̀ tó bá ti tó bí 20 minutes ṣe máa stop ẹ̀ máa continue ẹ̀ later now. ẹni ẹran níṣẹ́ ni ẹ wò wọn látòkè délẹ̀ ta làwọn rádaràda játijàti tó yọ wọn. bí wọn náà làwọn náà rí. ta làwọn ọmọ rádaràda kò nínú àwọn ọmọ àtọ̀. ṣebí Dúpẹ́ náà là ń rí ṣebí wọn náà lélẹ̀ àtọjọ́ ta ti ń rí ẹ who are you ta ni ẹ Dúpẹ́ àtọjọ́ ta ti ń rí ẹ tó ti ń jáde tó ti ń gbójú jáde tàbọ́jọ́ tó ò gbójú jáde gan ló yẹ lórí ìjìnlẹ̀ àárí bó ṣe rí ni àárí irun tó wà lórí ẹ ni àárí ìmúra ẹ ni kí ni qualification ẹ wáì tó padà sí Nàìjíríà ó dá bẹ́ẹ̀ yẹn fún ẹ ló padà sí Nàìjíríà ibo ni iléeṣẹ́ ẹ wà gangan ó wà nílùú òyìnbó everybody tó ń sọ̀rọ̀ náà ìlú òyìnbó náà lọ wà náà ó sanwó lé anybody náà tó wá ní àwọn rádaràdà ta ni wọ́ gángan òun àtọkọ òun làwọn jọ gba Africa continent lẹ̀ nínú oko ẹrú a lọ sórí kíní ẹ̀gan àrí fọ́tò ìwà àtàbíọ́lá ń bẹ̀ a ní àwọn ọmọ ọjọ́ ẹ̀gan ọ̀hún dẹ̀dẹ̀ wake up tí Jésù máa fi dé òun àtọkọ òun àwọn làwọn jọ ṣe kíní yẹn àwọn tó lórúkọ gan tó lórúkọ nínú àwọn ìyàwó Abíọ́lá gan pàápàá gan how much more lọ sí ọ̀dọ̀ ìyàwó Abíọ́lá lọ sí orí kíní ìyàwó àwọn Kúdí Abíọ́lá kó lọ wo àwọn fọ́tò wọn bẹ̀ where are you there ibo ni wọ́n wà. wọ́n máa bọ́ sórí social media enough is enough kó kàn máa lẹ́nu òṣì kó kàn máa fọ́nbù yà kó kàn máa ṣe bí ìgbà tó jẹ́ pé ìwọ nìkan ló mọ̀rọ̀ sọ who are you Dúpẹ́ onídọ̀tí ta ni ẹ́ tó bá jẹ́ èèyàn pàtàkì láwùjọ ni wàá reserve ara ẹ̀ jù báyìí lọ I'm telling you the fact the truth ó máa wà reserved
kó tiẹ̀ wá jẹ́ pé o gbérọ́ sọ́wọ́ gan àwọn èèyàn máa doubt wípé irọ́ yírí tààrin woman yìí bó ọ̀rọ̀ ẹnu ẹ gan ó jẹ́ ká mọ̀ wípé ẹ jẹ́ ká continue. àwọn olùgọ́ta wà á lanu àmà sọ̀rọ̀ bàbá ńlá kún irọ́ mi iṣẹ́ nàbí ìyá ńlá kún irọ́ mi iṣẹ́ ọlọ́run ló pè mí tó rán mi iṣẹ́ ó rán mi iṣẹ́ láti wá jíṣẹ́ fáwọn ọmọ Yorùbá tó ti lọ àwọn tó wà ń sìn àwa tá a dúró lórí òtítọ́ àti òdodo ní iṣẹ́ everybody àti àwọn tó ń bọ̀ pàápàá jùlọ àwọn tó ń bọ̀ àwọn tó rán mi sí nìyẹn mo dẹ̀ ń jíṣẹ́ tó rán mi pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀ fún ògùn àtìyàn ọlọ́run ni ta ni láti máa sọ pé ẹ tí ò bá ṣe kinní kan ọ̀run ti bínú sí gbogbo yín. ọ̀run bínú sí ayé gan bínú sí ẹ̀yẹ bínú sí ẹ̀ ẹlẹ́dàá ọgbà àwọn tó lọ sí. kí ló kàn mí pẹ̀lú yín ṣe bẹ́ẹ̀ ti mú ọ̀nà tẹ́yìn fẹ́ lọ́nà tẹ́ fẹ́ gba ẹ ti mú náà. ó bínú sáwọn ẹbí rẹ̀. ẹ ti sọ pé gbàgbọ́ èyí tẹ́ gbàgbọ́ òṣèlú ti Nàìjíríà ti tẹ̀lé so kí ló mú wàhálà wá kí ló kàn wá àti yín. mo ti sọ fáwọn tó dúró lórí òtítọ́ àti òdodo mo sọ fún wọn mo ní ọ̀tẹ̀ yìí. ó mú wàhálà wá wàhálà tó mú wá ń bẹ̀ ni wípé kó má bà iṣẹ́ ìwọ wa jẹ́ ni wàhálà ẹyọ kan ṣe tó mú wá nìyẹn because tó bá gbé òtítọ́ sọ́wọ́ tá a dẹ̀ mọ̀ wípé òtítọ́ ló gbé sọ́wọ́ ọmọ àlè ni ò ní tẹ̀lé ẹ̀ bàbá Akíntóyè gan fẹ́ tẹ̀lé ẹ̀ Chief Sunday Igboho fẹ́ tẹ̀lé ẹ̀ gbogbo mídíà fẹ́ tẹ̀lé ẹ̀ thousands of èèyàn ló fẹ́ tẹ̀lé ẹ̀ bó torí wípé ó wà kan ní ó wà dọ́jì bákanbàkan ó gbóòótọ́ sọ́wọ́ ó mú kọ́nà ó fẹ́ choose àwọn tó fẹ́ lò àwọn tó lè command òun ní ó fáwọn tẹ́ máa jọ jókòó sórí round table tẹ́ máa jọ ṣe meeting tẹ́ máa jọ dialogue wípé òkè nǹkan tí mo ní lọ́wọ́ lélẹ̀ báyìí la ṣe lè ṣe torí pé ò ní nǹkan kan lọ́wọ́ olófo ni ẹ náà. àmú déètì wa o kò ṣe máa gbọ́ announcement wípé yes àwọn ọmọ Yorùbá wọ́n ti dìde o àwọn akọgun Yorùbá ti wà ní orílẹ̀ Yorùbá announcement lẹ máa gbọ́ ìmọ̀ ní ìgbìmọ̀ àgbáyé gan tí mo tiẹ̀ ń bá sọ̀rọ̀ mi ò sọ déètì fún wọn náà. The same thing tí mo sọ fún ọmọ Yorùbá ni mo sọ fún wọn mo ní a máa announce so kọ́ máa retí pé tá a bá dẹ̀ ti bọ́ síta ọwọ́ tẹnikẹ́ni bá gbé kò sí tó jọ láyé no retreat no surrender nǹkan tó bá mú wa announce wípé ní èní o orílẹ̀-èdè Yorùbá a ti bẹ̀rẹ̀ o àwọn akọgun wa ti wà ń ta o ìyẹn ti kú ò lérè eré lẹ pé ogun tó wà nílẹ̀ láti jọ yìí eré lẹ pé ni irú yìí là ń sọ yẹn tẹ́ pé ẹ̀ ní ọpọlọ lórí àtẹ́lẹsẹ̀ yìí gan kò sí ń bẹ̀ ó ti jìnnà sí ó ti yọ́ dànù débi tí yìí là ń sọ ni ẹ̀yin ní orí tẹ́ fẹ́ fi process tá à ń ṣe yìí tó lè yé yín láíláí ni. láíláí kò lè yé anybody wọ́n nìkan ló yé. ó kọjá bẹ́ẹ̀ Ọlọ́run ló rìnrìn yìí. ìwọ nìkan lọ́lọ́run fi rán ìwọ nìkan lọ́lọ́run yá ó kọjá bẹ́ẹ̀ yá ó kọjá bẹ́ẹ̀ nǹkan tí tó gbé fún Onítìrí ó kọjá bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ gbọ́ ìkànsí nínú àwọn new release ẹ̀ ó parọ́ lákọ̀ọ́kọ́ ó pẹ́rẹ́ àkọ́kọ́ ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún yín ìrìnàjò táàrin yìí ṣe mọ̀ wípé kì í ṣe fúnra wa la dálẹ̀ àwọn amúnisìn ló dálẹ̀ àwọn náà ṣe problem yẹn ṣe bọ́mọ̀ pa kì í ṣe ìkankan náà wọ́n tó farun wájú pọ̀ mọ́ tí ìpàkọ́ wọ́n mọ̀ tó rọ́mọ̀ yìí pé ó má jọra wọn yẹn òun ní àǹfààní táwọn káwọn máa rí jẹ nídìí màdàrú. gbogbo yẹn láti mọ̀ dúpẹ́. torí wọ́n mọ̀ pé nǹkan tí àwa ní àwọn ò ní àwọn ò dẹ̀ lè ní àwọn dẹ̀ nílò ẹ̀ tó ti di dandan àṣà tí ìrandíran tiwọn náà ti ń gbé bọ̀ ní ìdíjalè tán ṣèpàdé yẹn
tó báwo ló ṣe fẹ́ mọ̀ ọ̀nà tó fẹ́ gbà bó ṣe fẹ́ ṣe tó bá rí ṣó mọ̀ tó bá mọ̀ ṣó mọ̀ tó jẹ́ tó bá mọ̀ tó jẹ́ ṣó mọ̀ bó ṣe lè lò ó. Yorùbá ló ń yọ lẹ́nu ẹ̀ bí fíìtì yẹn o. tí o bá sí àtìlẹyìn Ọlọ́run. títí yẹn bá tún ti yẹ nínú ọpọlọ ẹ̀ sì á máa ṣe bí ìgbà tó jẹ́ wípé. orí wọn dẹ̀ ṣe ń dàrú náà. òun ò wálẹ̀ Yorùbá. Ọlọ́run yẹn ló ní gbogbogbò òun ló jẹ́ kí òye gbogbo èrè tí máa rìn kó yé mi bí ṣe máa rìn. gbogbo àdẹ̀jọ́ ń ṣe àjọ ń tọ́ àwa ta ní ìgbàgbọ́ nínú ẹ̀. àdẹ̀ǹbẹ̀ Ọlọ́run à ń gbàdọ̀ Ọlọ́run dẹ̀ ń gbóhùn wa. Ọlọ́run gbóhùn ni. àwọn kan wá jọ ń sọ játijàti. èmi ò tí ì rí tọ́lọ̀ ti gbóhùn ojú kí ló kàn mí pẹ̀lú kàlẹ́ndà Nàìjíríà. mi ò tí ì rí bẹ́ẹ̀. Nàìjíríà ní kàlẹ́ndà tiẹ̀ ó ṣe kó ya kó papọ̀ rárá. ó ga o. parallel lines méjì ni o. ẹ̀yin ọmọ ọjọ́ ẹ kó papọ̀ Nàìjíríà lọ báyìí Yorùbá nation báyìí orílẹ̀-èdè la wa. ìgbà tá a mọ̀ ọ̀tọ̀ ìgbà tó lọ́n ti fi gbogbo ìgbésẹ̀ tí mo kà sílẹ̀ tó ti fi lé wa lọ́wọ́ ló bá tàn. àwọn òyìnbó fúnra wọn náà lọ sọ́dọ̀ àwọn ní information is power power ní agbára ni. èèyàn bá dẹ̀ ti mú òótọ́ ó ti free ìtúsílẹ̀ ti dé kí ló tún kù kù sí gbọ̀ngàn mọ́ ìgbà tó náà dẹ̀ ti jẹ́ ká mú tọ́ ó ti fi yé wa kí ló tún kù freedom ti wá ọ̀rọ̀ pé kọ́ máa ní ẹ bóyá àwọn kan fẹ́ dà kó rà bọ́ ó ti kọjá abẹ yẹn. ó ti kọjá abẹ ó ti ṣe ojú bẹ́ẹ̀ lọ. ẹni tí òye ni òye ó ti kọjá abẹ yẹn àgbáyé ti mọ̀ ọ̀hún mọ̀ ayé mọ̀ pàápàá. Yorùbá nation ti dúró láti gbà wo ó ti kọjá abẹ yẹn ṣòbí ìgbà tán ṣe àbòsí tán kó orí burúkú wọn lọ sẹ́kọ̀ọ́ wà sí wọn bọ́lọ̀ lórí ìjókòó àánú ẹ ó fi yé wọn pé ẹ̀yẹn orílẹ̀-èdè ní Yorùbá náà gbogbo ìtàn tún pariwo tán sunkún bí egbére kiri àwọn máa kú sẹ́wọ̀n o wọ́n máa pa wọn ní o treason ni owó ọmọ definition nìkan tán sọ wọ́n kàwé àmọ́ bí tán ti kàwé náà àmọ́ bí certificate tán ti jáde. bàbá ló ń bá rí o. adájọ́ tún sọ fún wọn orílẹ̀-èdè wa la wà nation ni wá níta àgbáyé ti mọ̀ ni Ọlọ́run ló ṣiṣẹ́ ẹ̀ bẹ́ẹ̀ fún wa Ọlọ́run ló ṣàánú fún wa nígbà tó náà dẹ̀ ti lè ṣàánú fún wa tó ti bá wa ṣe declaration tó tó di pé wọ́n sọ pé wọ́n di ìbò ní Nàìjíríà ló bá tàn a ti bẹ̀rẹ̀ process before that tó náà ti ṣe yánu fáwa ẹni tí ò bá yé ni òye ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó lọ kù ẹ máa kó àmúmọ́ra o ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó lọ já sínú kànga àbí kó já sí whatever tàbí ẹ máa kó àmúmọ́ra o declaration ti ṣe declaration ó lè máa lọ bẹ́ sómi ní. another nation is. Ọlọ́run ló ṣe yìí Ọlọ́run ti ṣe yìí tí wọ́n tẹ́lẹ́gbọ̀n ló ṣòro. tàbí o. Yorùbá nation ti dúró yẹn wọ́n ní wọ́n pé òsín bẹ́ẹ̀ yẹn kò lè dárò kò sí wọn kan tó lè bàjẹ́ mọ́ Nàìjíríà ò bá ṣe nǹkan Nàìjíríà lè ṣe nǹkan tó wọ́n lọ́dọ̀ tiwọn náà ṣebí Nàìjíríà nìyẹn àwọn tó dẹ̀ wà tó jẹ́ pé ọmọ Yorùbá tó ń ṣe ìbáraṣe contest wọ́n gbé àpótí ìbò ní Nàìjíríà náà ló máa ti lọ exercise right wọn because nǹkan táwọn ń ṣe ó ní ìgbà lé lórí ó lásìkò ó lọ́jọ́ tó máa bẹ̀rẹ̀ ó lọ́jọ́ tó máa parí ẹ̀ àǹfààní ìrìn àjò wọn ó yá paríparí àwọn àti ìdílé wọn àti àwọn mélòó kan torí kò sáǹfààní kankan mọ́ Nàìjíríà bọ̀tọ́ ní káàpù bá padà nítorí Ọlọ́run ò dẹ̀ síbẹ̀ ni kókó onúwèé ìròyìn yẹn number 1 reason yẹn Ọlọ́run ò síbẹ̀ Ọlọ́run kọ́ ló kó jọ bọ̀tọ́ ní káàpù padà yóò àwa Yorùbá ti padà sórílẹ̀-èdè wa sí àbá amarógo wa lò náà so àwọn tó ń lọ wọ́n ti time limit ní ọjọ́ kan náà máa bẹ̀rẹ̀ ọjọ́ kan náà máa parí wọ́n ti mọ̀ ń gbàgbàgbà díẹ̀ ní fún àǹfààní àwọn àtìdílé wọn àbí bóyá àwọn mélòó kan bọ̀tẹ́ táwa ń sọ orílẹ̀-èdè odindi ìran ni tí ìgbà wọn kò ní timeless ni wọ́n ti di end of time ní ìgbẹ̀yìn ayé ní time yẹn ó láìka àròyé gan ni. kò dẹ̀ ń ṣe bóyá èèyàn kan tó ìtẹ́ ẹ̀ mọ̀ ń pa ẹ̀ nǹkan tí ò yé yín ìrìn àjò tí ẹ̀ mọ̀ kò lè yé yín àkójú bẹ́ẹ̀ lọ Ọlọ́run náà rí àdìtú lélẹ́yìí káì kò lè yé yín ayélujára kíní kan ló ṣe kílẹ̀ mọ̀ tó ń jẹ́rọ́ ṣe bẹ́ẹ̀ yín gangan ni rọ́ ẹ̀yin fún ara yín rọ́ náà. ẹ jẹ́ ká lórí ọ̀rọ̀ lẹ́tà tá à ń sọ mo ní kí n ṣàlàyé fún àwọn èèyàn wa àkọ́kọ́ lẹ́tà tí mo kọ yìí àwọn kan wọ́n wà confused
àwọn kan sọ pé ṣégbà tí wọ́n ti fẹ́ kúrò ń bẹ̀ náà wá kọ lẹ́tà yàn kọ́ bẹ́ẹ̀ ó ṣe àkọ́kọ́ lẹ́tà tá a máa kọ sí president Nàìjíríà lélẹ̀. ẹ máa gbọ́ o. àìmọye ọmọ Yorùbá tó lè dúró gẹ́gẹ́ bí ẹ̀rí máwọn kọ̀wé ránṣẹ́ sí president Nàìjíríà. then àwa fún ara wa nígbà tá a ṣe reclamation èyí tí a kọ sí gbogbo governors a kọ sí president. so àkọ́kọ́ kọ́ lélẹ́yìí yà láíláí kì í ṣe pé bóyá à ń kàn kankan sí pé a fẹ́ ṣàlàyé ní gbogbo ẹ̀ ló mọ̀ ń pẹ́ oyè kò sí nìkan rìn tí ò mọ̀ ń pẹ́. bẹ́ẹ̀ni. signatory ní Nàìjíríà sí right to self-determination. Yeah. the right of indigenous people signatory ní gbogbo fundamental human rights signatory ní náà ó mọ̀ oyè. oyè dáadáa. oyè Buhari. oyè Nàìjíríà dáadáa. bó ṣe sọ wípé òun ló máa lọ declare fún wa ní ilé ìdìbò kan tó di létà òun fi ń ṣe àpèjúwe ọ̀rọ̀ ni ẹ̀yin ọmọ ìjọ Dúpẹ́ Onítìrí. but this time around ẹ kú mú Ọlọ́run ṣe ìyanu kan mo dẹ̀ fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa mo ṣe máa ń sọ pé Ọlọ́run ló ń rìnrìn àjò yìí kò kí ń ṣe èèyàn. bẹ́ẹ̀ni. ṣe ẹ̀rí àkọ́kọ́ pé mo máa kọ lẹ́tà tí mo kọ yìí orí program ọ̀npọ̀ ìjìnlẹ̀ ni mo ti gbọ́. ọ̀npọ̀ ìjìnlẹ̀. kì í ṣe pé mo ní àníyàn o àbí mo ní lérò no just as far as I'm concerned gbogbo nǹkan tá à ń ṣe ni wọ́n mọ̀ nípa ẹ̀. so kò ń ṣe pé ṣẹ̀ṣẹ̀ tún fún wọn ní ìròyìn fúnnú kí mo tún fẹ́ kọ sínú lẹ́tà èyí tó dẹ̀ jẹ́ pé agbára lẹ́tà àti kọ sí wọn nígbà reclamation torí yẹn ó pull out lára declaration yẹn reclamation letter yẹn inú declaration ló ti jáde a kàn fi díẹ̀ kún ni so wọ́n mọ nǹkan tó lọ wọn lè láwọn mọ nǹkan tó lọ dápẹ́ kò yé wọn ni lẹ́tà yẹn lásán ẹ̀ rí mi náà láti sọ pé kọlu lẹ́tà báyìí ní wọ́n gbọ́ tó yé wọn wọ́n mọ̀ pé lórí ẹ̀tọ́ wa ni kò sí ìtajì ta kọjá àyera wa àdẹ̀ commit any crime mi ò commit crime anybody mi ò gbowó ẹnikẹ́ni mi ò jalè ẹnikẹ́ni náà àbí mo bá wọn dupò kankan ni. ó dúpọ̀ kan níwọ̀n ló ní. èmi tí mo jẹ́ lè sèrè ìbú lórí ẹni wọ́n ọ̀bẹ kò sí olóríṣèlú wọn ní bẹ́ẹ̀ ni wọ́n pè Nàìjíríà tí mi ò lè sèrè ìbú lórí. ó gbóyè ó dẹ̀ gba nǹkan kan ìwọ ni president. ètò ọ̀rọ̀ dẹ̀ ní ká ṣe ìṣúná àwọn fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ náà. tó kó ṣe pé bóyá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ kọ ìwé sínú gbọ̀ngbà tí Ọlọ́run sọ fún mi pé. ìwọ ló sọ wípé ò wá pò ò wá nǹkan kan ó ti gbàgbé pé ìwọ ló mọ wípé orí Ìbàdàn lè fẹ́ fi ṣe olúùlú for now ìwọ ló gbàgbé pé ó sọ wípé ìyá bolo tiẹ̀ pé náà ṣé ìyá kọkà ni tàbí ìyá kìṣì tàbí bolo ìyá kí ni ẹ bá mi táìpẹ̀ síbẹ̀ kí ni ìyá tó lóun fẹ́ fi joyè ìyá whatever ẹ ṣàmọ̀ ìyá tó ní àwọn ìyá Ṣakí bí ìyá Gbàgídé ni bí ìyá Ṣakí bí ìyá Ṣakí ló pè bí ìyá tí mò ń sọ ìwọ ló sọ pé àwọn náà ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà kódà gan pẹ̀lú nǹkan tó sọ gan bí ìgbà tó jẹ́ pé 75% gan Kogi ìyá Kogi mo ní ìyá Ṣakí ìyá Kogi ṣebí ìwọ ló ń pa ìwọ ló ń yan torí ìwọ ló ní blueprint lọ́wọ́ ìwọ lọ̀gá ìwọ ní president ìwọ ló làwọn ọmọọṣẹ́ ò ní èèyàn kankan ju àwọn tó jẹ́ pé do as I say àwọn ló ní lábẹ́ ó dùn lánú ẹ láti wá máa sọ ṣé mo bèrè kíní kan ṣé mo ó rò pé àwọn tó ń bá sọ̀rọ̀ ṣó rò pé orí wọn dàrú bíi titi ẹni ṣó rò pé ọ̀ ní common sense ọ̀ ní mọ́ ṣe ń ronú so because ó believe pé ìwọ nìkan ló perfect ìwọ nìkan lọ́lọ́run bá sọ̀rọ̀ ìwọ nìkan ló ríra ẹ gẹ́gẹ́ bí wípé ìwọ ló ń ṣe nǹkan tó Ọlọ́run dẹ̀ ló perfect because ó ti fojú wo gbogbo àwọn tó kù pé onítọ̀tí ni wọ́n kí ló mọ̀ ọmọ nǹkan kan èmi ni mo lè ṣe ó lè ṣe lórí gọ́vnà ṣe. irú ìgbà tó sọ wípé wọ́n ti mọ̀ ìgbà tó wá release àwọn ẹni yẹn kí ló láwọn fẹ́ lọ gbà ṣùgbọ́n lọ́ fẹ́ lọ occupy ni kò yẹ kó padà sílé wọn lálàáfíà bó ń ṣe wá fi wọ́n sílẹ̀ tán release wọn yẹn ìlú àtọ́ni ló yẹ kó fi pàdé wọn nǹkan tí hàn fún wọn nínú wípé wọ́n fẹ́ lọ occupy yẹn
torí pé Buhari ti mọ̀ UN ti mọ̀ gbogbo àwọn ìgbìmọ̀ àgbáyé tó lóun bá sọ̀rọ̀ yẹn ó yẹ kó ti wá lò ń gbà yẹn kó jẹ́ wípé bọ́n ṣe ń jáde á jẹ́ wípé àwọn wo ló rò pé òun bá sọ̀rọ̀ náà because ẹni tó bá ti rò pé wọ́n nìkan ló gbọ́ jù bá ọ̀dẹ̀ ní ẹ́ tàbó gbàgbé nǹkan tó sọ fún wa kó tó rán àwọn ènìyàn lọ sẹ́wọ̀n ni ó gbàgbé pé òun ló ti ní lẹ́tà lọ́wọ́ àwọn governors ti mọ̀ president ti mọ̀ Ìgbádà ti mọ̀ Kòkó Bàbá Ṣásùn ti mọ̀ ìgbà tó ń fi wọ́n sílẹ̀ padà sípò ẹ̀tọ́ rẹ gẹ́gẹ́ bó ṣe sọ ń gbà yẹn pé ẹ padà sípò ẹ̀tọ́ yín ẹ lọ sípò ẹ̀tọ́ yín ẹ lọ claim òun ló yẹ kó jẹ́ Dúpẹ́ ta ló fi eléyìí kan ẹ̀ báwo ló ṣe korú eléyìí náà ó dàbí pé mọ́mì ẹ̀ ó dàbí pé dádì ẹ̀ fẹ́ yàwó tó pọ̀ àwọn èèyàn bóyá nínú àwọn orogún dàdẹ bóyá orogún mọ́mì ẹ̀dẹ̀ ni bóyá wọ́n ti fi nǹkan lù ẹ́ lórí because mo mọ̀ ẹ́ pé ò lè dàgbà jẹ́ra òfu àti kékeré ni something like this ló máa ó bá ẹ dàgbà ni a dẹ̀ máa wádìí ẹ̀ dáadáa yìí máa mọ lé yín wọ́n máa sọ̀tàn ẹ̀ wọ́n máa fi ṣe Yorùbá fíìmù gbogbo ayé máa ka ìwé ẹ̀ a máa mọ bọ́n ṣe tọ́ ẹ ọ̀dọ́ ní ìdá tí mọ̀ọ́mọ̀ jìnnà ẹni tó bá ti rí gbogbo ìbẹ̀rẹ̀ ní ìrìn àjò omi ìnira tó ló gbé wá yìí ó máa ti mọ irú ibi báwo ló ṣe dàgbà dé irú ibi tó dàgbà dé yìí irú ayé wo ló ń gbé irú èèyàn wo ló jẹ́ ó fi ẹ́ hàn kò ń ṣe pígbà tó wá dénú omi ìnira yìí ló wá rí báyìí a ṣáà gbọ́ ìtàn ẹ pẹ̀lú baba Gani Adams àti the other bàbá náà tán ní nǹkan jọ pa yín pọ̀ kí ló gbẹ̀yìn yín a ṣáà gbọ́ ìtàn ẹ pẹ̀lú ọba náà tó lọ fẹ́ ìwọ yìí náà ni ìtàn ẹ pẹ̀lú ti Abiola ń ṣe àárítàn yẹn gbọ́ dáadáa bọ̀ ìwọ ló ń sọ̀tàn ara ẹ̀ bọ̀ nínú ìtàn tó yí àwa ń bẹ a rí wípé o ò jẹ́ nǹkan kan torí ordinary picture gan o ò ní láti fi wọ̀n wá láti fi bold yàtọ̀ sí pé ta bá fẹ́ lọ gbé fọ́tò ẹ ká wá lọ gbé fọ́tò Abiola kájọ́ ẹ̀ ní ìmọ̀ra orí péjì àríwọ àti ọkọ ẹ̀ ń bẹ ẹni tó ń pè lọ́kọ ẹ̀ tó ní ìwà àti ẹ̀ ìwọ ló ràn lọ́wọ́ gan láti lè jẹ́ kó short baby mi ò tiẹ̀ wá blame ẹ̀ mọ̀ tí ń sìn àwọn ọmọ ọjọ́ ẹ̀ àwọn ọmọ ọjọ́ ẹ̀ gangan àwọn gangan lálákòóbá àwọn gangan ní ọ̀tá ọmọ Yorùbá torí pé kí ni bí ìgbà tó jẹ́ pé bí wọ́n ò ṣe ní common sense ó wá tún wá lọ ní àwọn ọmọ ìjọ tó wá dàbí irú àwọn ìjọ tí mo ti show yìí tí mo show tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni because pastor ni àwọn yẹn náà àwọn náà ṣáà lọ ọmọ ìjọ bí ṣe bí ní ilé ayé yìí ni kò ń ṣe pé wọ́n fi pàtàn náà kò ṣáà ṣe gba Jesus Christ ká tó ní bóyá ààyè sọ ọ̀tàn ni fídíò tún gbé wọn bọ́ta náà ìyẹn lè máa fi mọ̀ wípé Dúpẹ́ àti àwọn ọmọ ìjọ ẹ̀ apá kẹta náà jẹ́ ṣe mọ̀ pé pásítọ̀ méjì náà ṣòǹbẹ̀ ẹ̀ Dúpẹ́ wá jẹ́ apá kẹta àti ìmọ̀ ibi tó máa kó àwọn ọmọ ìjọ tó máa kó wọlé sí kí ló ń dùn wá nínú nǹkan tí a kàn ń sọ ìtorí nǹkan tó ń dùn yàn ni lady ó kàn wá dá ọwọ́ wa dúró ni because àkànlè jọ máa ẹ̀ṣẹ̀lẹ̀ àmọ́ mi ìṣẹ̀lẹ̀ àdájì ẹ̀ wo bó ṣe ń ṣe àwa àti lady àlè máa kàn máa jọ máa ṣe gbogbo kinní náà understand àwa náà ní ìdí floor a ní ìdí floor a ní ìdí kó free floor fún wa because òun ló sọ pé òun ò fẹ́ bá wa ṣe bébí yóò lè jẹ́ ká yúnukó àníyàn àjò 2 months ó fẹ́ sọ di 5 months ni ṣe túbọ̀ sí tó sọ pé òun ò dá ọjọ́ anytime tó tún sọ yẹn sìn ó lè wà lórí àwọn ìjìnlẹ̀ nǹkan kan yẹn kó ìwà ń bí another 1 year another 2 years gan akàndé máa sọ bótóbótó máa kàn fi wọ́n pa kò jẹ́ sẹ́ni tó mọ bí ó wà ẹ̀rí pé ọlọ́run máa jẹ àkàgbákò ọlọ́run máa jẹ one chance máa lélẹ́yìí o ẹ jẹ́ ká continue. Àgbọ̀ o kò sọ̀rọ̀ sókè. Àwa la dálẹ̀ àwọn amúnisìn ló ní ààyè lára declaration yẹn reclamation letter yẹn
inú declaration ló ti jáde nínú declaration ló ti jáde a kàn fi díẹ̀ kún ni so wọ́n mọ nǹkan tó lọ wọ́n lè láwọn mọ nǹkan tó lọ dápẹ́ kò yé wọn ni lẹ́tà yẹn lásán ẹ̀rí mi náà láti sọ pé kọlu lẹ́tà báyìí lọ́wọ́ pọ̀ tó yé wọn wọ́n mọ̀ pé lórí ẹ̀tọ́ wa ni. ẹ wo ẹjẹ́ àgbẹ̀ fọ́ọ̀fà ẹjẹ́ àgbẹ̀ fọ́ọ̀fà ìkìtì jàre ẹjẹ́ àfi wúmọ̀ oníyẹ̀yẹ̀ ẹjẹ́ ká gbé sílẹ̀ ẹjẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ because mo mọ̀ pé àwọn èèyàn kan máa lọ sí comment section bẹ́ẹ̀ láti máa sọ wípé ẹ stop ẹni tó ń sọ̀rọ̀ tó ń ṣe yamayama sọ̀rọ̀ tó kàn ń sọ̀rọ̀ bí ẹni tí wọ́n da gàrí lé lórí ọ̀tán da ẹrú lé lórí tó wá ń gùn tó ń gbọ̀n tó fi 100 years tó fi ń gbọ̀n kó tiẹ̀ mú ẹ̀rí wá ẹ̀rí máa jẹ́ ní ìṣó èmi bá sọ̀rọ̀ máa mú ẹ̀rí wá ìwọ tiẹ̀ mú ẹ̀rí wá láti ìgbà tó ló ti wọnú omi ìnira tó ló gbé wá yìí ẹ̀yin tí ẹ jẹ́ followers ẹ mú ẹ̀rí jáde ẹ mẹ́rí wá ìdààmú àdúgbò lẹ jẹ́ ìbànújẹ́ àdúgbò òun lẹ́kàn jẹ́ gbogbo àti blame Dúpẹ́ ń sìn díẹ̀ ni because a ti mọ̀ wípé something is wrong with Dúpẹ́ bọ̀ ẹ̀yin tí ẹ̀ ṣì ń support ẹ̀ tẹ́ ẹ̀ jókòó kẹ́ ẹ rò ó kẹ́ ẹ gbé àní èwo ló ti lọ sọ́dọ̀ Dúpẹ́ yàtọ̀ sí pépà tó ń sẹ̀ǹdì sí yín pépà tí ó máa ní kéèyàn kan bá òun type tó lè fẹ́ sẹ̀ǹdì ẹ̀ sí yín pé òun ti bá kinní kan sọ̀rọ̀ ṣé kò ṣe bẹ́ẹ̀ náà fún Lady K ni ẹ ti gbàgbé pé nígbà kan tí Lady K jáde tó ń sọ pé òye tó bá tiẹ̀ jẹ́ pé bóyá òun tiẹ̀ mọ̀ wípé màmá gan ọ́n gbé nǹkan kan sọ́wọ́ bọ̀ nǹkan tó ń ṣe ó tún ṣe kinní kan bíkọ́ kí ló rí ebi pépà ni lady yìí ń sẹ́ǹdì káàkiri náà just paper ìlú la fẹ́ gbà torí díẹ̀ la máa bá Dúpẹ́ Wilson ẹ̀yin tẹ́ jẹ́ followers ẹ̀ gangan ẹ̀yin gangan lọ́tá ọmọ Yorùbá because this is just common sense èèyàn kan wà nínú ibì kan ó ń sẹ̀ǹdì lẹ́tà sẹ́yìn òun ti kọ lẹ́tà báyìí sí president yẹn ó ti wá fẹ́ lọ bọ̀ òun ò wá rántí forúkọ sí òun ẹ jẹ́ ká gbọ́ mẹ́sẹ̀gì tán sẹ̀ǹdì sí ẹ̀yin àti lady mama jí oyin ní lẹ́tà gbọ́ lẹ́tà yẹn ẹ̀ka lẹ́tà yín àwa náà ní lẹ́tà tá a fẹ́ fún yín listen now ẹ jẹ́ ká sáré lọ fún break. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. No. lẹ́yìn ìgbà tó sọ pé òun ò dá ọjọ́ kan pàtó ó wá ní lẹ́tà tó ń kọ sí Nàìjíríà pé òun ṣe mistake òun rántí fi ó ní kí kọ́yà máa wò òun rántí forúkọ President Muhammadu Buhari sí òun kàn kọ president lásán sí ni òun rántí forúkọ sí ṣùgbọ́n thank God àti meanwhile àwọn ìjọba Nàìjíríà gan àṣà ti fẹ́ change president láti ọwọ́ bàbá Buhari sí ọwọ́ ẹlòmíì abẹ́rẹ́ pé Ọlọ́run náà ló jẹ́ kó fi orúkọ Buhari sí àṣeyàn Onitiri ò tiẹ̀ mọ̀ wípé president Buhari ó ti fẹ́ gbé ìjọba ẹlẹ́fẹ́ lómi àṣẹ kò mọ̀ tẹ́lẹ̀ abẹ́rẹ́ àti wá kọ lẹ́tà tán níjẹ̀ lóyìí ilé ó wá tó gbọ́ wípé president Buhari ó ti fẹ́ máa lọ ẹ̀rí so Ọlọ́run ṣeun tó jẹ́ pé lẹ́tà tó kọ tí ò forúkọ Buhari sí president tí ó bá dé nísìn Buhari ó ní yóò kàn fún níwèé nígbìtọ̀ Yorùbá wọ́n ti dá dúró kí ìwọ náà lè gba ìwé sọ́wọ́ so kó mọ̀ jẹ́ kó mọ̀ sọ pé bóyá àbí Buhari nìkan ni wọ́n kọ ìwé sí rí báyìí now ó wá nígbà tóun kọ ìwé ilé oye ṣe fẹ́ gbọ́ nǹkan kan mi tó bá ti fẹ́ kọ lẹ́tà nítorí pé Ọlọ́run ló sọ̀kalẹ̀ ló pé òun tó bá òun sọ àwọn àlàyé rẹ̀ pé kò kọ ìwé yẹn ó ní kí ẹ ṣe ìwé yẹn ní àkọ́kọ́ tó ń kọ́kọ́ kọ́ ọ́ ti kọ̀wé gan bó jẹ́ jẹ́ pé nígbà tí nínú ọ̀rọ̀ rẹ̀ tó nígbà táwọn kọ eléyìí àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń ṣàṣàrò ibi tí àwọn ó gbé gbà táwọn ó gbé kọ́ tí àwọn ó fi ránṣẹ́ káwọn tó lè rí fi ránṣẹ́ ni bóyá ọ̀nà ibi táwọn máa ń gbà fi ránṣẹ́ tẹ́lẹ̀ mo rò pé yẹn block so Ọlọ́run kó dó tì wá ẹ̀yin ọmọ yẹn Onítìrí ẹ kú ojú lọ́nà òfò àti àdánù tuntun èyí tó ní bọ̀ wá fún yín yìí now
lọ́dọ̀ tiwa níbí ìyẹn ò jẹ wá mọ́. Ìyá Onítìrí Dúpẹ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé nínú ijọ́ tí a ti ń gbọ́ ní gbogbo ayé ìfún Jésù gangan sẹ́ gbogbo ibi tí ó rán àwọn àpọ́stù sí wípé kí wọ́n lọ jíṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọbẹ̀ ló ń gangan lọ tó jẹ́ pé ó ń fi ẹsẹ̀ ara rẹ̀ rìn lọ́bẹ̀ tó lọ jíṣẹ́ fún wọn. Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo ibi tó ti jíṣẹ́ tó jẹ́ pé òun gangan fún alára rẹ̀ ó fẹsẹ̀ ara rẹ̀ rìn lọ́bẹ̀ ó lọ jíṣẹ́ fún wọn. Ìyàwó Onítìrí tiẹ̀ nìkan la rí tó jẹ́ pé orí afẹ́fẹ́ ní ti jíṣẹ́ o. Ọlọ́run ní kí WhatsApp máa bẹ. Ọlọ́run ò jẹ́ kí ìjọba Nàìjíríà kó fagilé WhatsApp. Wàláì àbá ti rí Yorùbá nation gbà o tó bá jẹ́ pé ìjọba báyìí blọ́ọ̀kì WhatsApp pẹ́rẹ́ tó ní Twitter gbọ́dọ̀ ṣiṣẹ́ tó ní kò gbọ́dọ̀ sí ti ń jẹ́ mídíà kankan lórí afẹ́fẹ́ mọ́ apọ́n pinnu agbára bá pin àbá ní rí Yorùbá nation gbà mọ́. Ṣùgbọ́n èyí tí tiẹ̀ wá ń pa èmi lẹ́kún ni wípé ìyá Onítìrí báwo ni ó ṣe wá jẹ́ tó jẹ́ pé láti gba òmìnira báyìí wọ́n láti gbòmìnira kò sí pé àìsè fẹ́ gbà máa ti gbà á. Ṣùgbọ́n kí ló dé tó jẹ́ pé orílẹ̀-èdè Yorùbá tọ̀dọ̀ tiwa nìkan òun ni kò ní mọ̀ sí ní ìpàdé àpapọ̀ àgbáyé nígbà tí gbogbo àwọn president àgbáyé bá ń péjọ torí pé ta ni president ti Yorùbá? Ìyá Onítìrí ta ni president Yorùbá gangan tí ó jẹ́ pé ìlú ta láti gbòmìnira rẹ̀ yóò sà ló lórí ta ló lórí gan tí yóò mọ̀ ṣe aṣojú wa láwùjọ àgbáyé àbá àtúndínbá gbogbo àgbáyé náà ṣe àmọ̀dá tiwa ṣe ni. Ìyá Onítìrí ẹ̀kẹ́ rẹ̀ tùlùtùlù bí olè mú omi ẹran yó sọ́ọ́rí pé lórí burúkú ìní olùsí èèyàn ẹni àìjíkò ẹni àìjírí ni ó wàláhì làzìm ẹni àìjírí ni ó bàbá wa ṣe ní ìyà olórí burúkú ni ó là pé ẹni báyìí ti wà ń lo èbó a máa rò bí gbogbo yín náà lẹ́rìí sẹ́yìn kó lòsì tálákà ní ayé àti tọ̀run bẹ́nu yín tẹ́ ẹ wá torí rẹ̀ ẹ wá nínú àwọn tí ò tún ní ẹ tún gba 3,000 lọ́wọ́ àwọn aláìní nírètí pé àwọn ẹ̀yà ti rò pé àwọn bọ́nú ìyà ẹ wá kówó ìjọ ẹ̀yìn tó fi sara rìn dé báwọn ẹni tí ò kọ́lé mi wọn ní ètò kọ́lé lọ bàbá kí ló kọ́ rẹ̀ ìjìnlẹ̀ tí mo sọ wọ́n hẹ́rẹ́hẹ́rẹ́ o ọlọ́sìsì tẹ̀wọ̀n dé ni ìwọ náà ti mọ la foundation lé báwọn wà láì lé tá a fi tọ́mọ èrè ní òwò yóò wo payín gbẹ̀yìn ni pẹ̀lú àṣẹ Èdùmàrè rẹ̀ bẹ́ẹ̀ ni bára wájú bá ràn bẹ́rù ẹ̀yìn rẹ̀ orí ẹlẹ́rù lẹ́rù kẹ́hìnsì Dúpẹ́ Onítìrí ọ ti fa wèrè lọ́yẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ atúlùkà lórúkọ èso òtúlé yín kágbẹ̀yìn ni bẹ́ẹ̀ ni bàbá da fátáwọn ní èèyàn àgbààgbà là á ké sí gbogbo àgbààgbà orígun mẹ́rin ilẹ̀ Yorùbá ó kọjú sí wọn bá yín jà pé yìí ni pẹ̀lú àṣẹ Ọlọ́run bí àdá bá dorí kò ní gbogbo ìpè tán bá gbé sẹ́yìn gbọ̀dànù ní gbogbo aburú kábúrú tẹ́ ẹ bá rò lórí mọ́jà sọ lórí ara yín lẹ́ fi gbé nígbẹ̀yìn pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo aburú kábúrú tẹ́ ẹ bá rò lórí bàbá wa Bánjí Professor Bánjí Akíntóyè orí ara yín lẹ́ fi gbé gbẹ̀yìn pẹ̀lú àṣẹ Èdùmàrè yóò rí bẹ́ẹ̀ yóò ṣe àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o àìtí ẹ̀ẹ́dẹ́ tán wàhálà ẹ̀dẹ́ ó di Monday ìpàdé wa di Monday. now ẹ jẹ́ ká gbé kejì sí mẹ́sẹ̀gì lẹ́tà tó ní. mo kí yín o ẹ̀kú àná dànù kábíyèsí ẹni bá kàn ló mọ̀ o ẹni kàn ló mọ̀ o ẹ̀rí mo kí yín o mo kí yín ẹ̀kú rọ́jú ẹ̀rí kí mo sọ náà mo ní mò ń padà bọ̀ wá kí yín pé ẹ̀kú òfò ẹ̀kú àṣedànù ìyá yín Onítìrí ti padà sí announcement ní òní o olórin òun ti tún extend ọjọ́ yín síwájú o ọjọ́ ìyá yín ó ní 29 tí ẹ̀ ń pariwo yẹn ó ní kò ní wáyé ní 29 mọ́ ẹ̀yà yín Onítìrí ó lóun ò tiẹ̀ dájọ́ kan pàtó announcement lẹ́ẹ̀kan gbọ́ pé àwọn jagunjagun ilẹ̀ Yorùbá tóun ti kó uniform sí lọ́rùn ó ní ṣùgbọ́n wọn ò tí ì pọ̀ tó ó ní wọn ò tí ì pọ̀ tó wọn pẹ́ tó ń train àwọn kan lọ́wọ́lọ́wọ́ báyìí nípa báyìí gbogbo owó tẹ́ ẹ dá nípa tí kálukú yín fọkàn sí títí ìjọ 29 láti gba Yorùbá nation ó lóun ò wí bẹ́ẹ̀ mọ́ o ìyá yín Onítìrí lóun ò wí bẹ́ẹ̀ mọ́ o so ẹ kú ànádànù apá part 1 ti bẹ̀ yẹn ẹ sì kú múra sílẹ̀ part 2 òfò àti àdánù tuntun yìí títún gbé bọ̀ wá fún yín yìí mo kí yín gan
ẹ kú ojú lọ́nà rẹ̀. Mo wá kí gbogbo ẹ̀yin olóríire tí ẹ jẹ́ Yorùbá Nation tòótọ́, ọmọlẹ́yìn Sunday Igboho Òòṣà. Mo mọ̀ kí ẹ̀yin náà gan o, mo kí yín gan. Mo kí yín ẹ̀rí tọ́lọ́run ọba tó yọ yín tí ò jẹ́ ẹ bọ́ sínú páńpẹ́ Onítìrí, ọba tó yọ yín tí ò jẹ́ kẹ́ ẹ bọ́ sínú páńpẹ́ ìyá 419 yẹn. Ẹ̀rí báyìí nísìn ọdún èpè ò ní pẹ́ tí ó fi bẹ̀rẹ̀ ní agbo Onítìrí. Eléyìí tí ẹ sì ń gbọ́ lọ́tún ló sì wọ̀nyí kéékèèké sì ní jẹ́ kéékèèké ni ti sóyẹ kó rí bẹ́ẹ̀ ni àti ti kìnìún àbí kí ló kọ rẹ̀ black lion dúdú gbogbo wọn bẹ́ẹ̀ kéékèèké sì lẹ̀ ń gbọ́. Gúdúgbẹ̀ ó jà akutuku ó hu ẹ̀yin èèyàn mi. Ìbá gbọ́ ọ̀rọ̀ yẹn wọlé ṣùgbọ́n mo rí i pé ó ti pọ̀ jù, ó pọ̀ gan 20 minutes ìnìkọ̀ọ̀kan, so ó ti pọ̀ jù ní oníjẹ́ gbé wọlé. Àmọ́ ìyá wọn Onítìrí ó ní nípa lẹ́tà mò ń bọ̀. tó ń jẹ́ kí wọ́n fojú ojú wípé aláìní kan ṣe, ojú wípé a kàn ń waste time àwọn èèyàn, tó ń jẹ́ tí Dúpẹ́ ń jẹ́ kán fojú ẹ̀ máa wo ọ̀rọ̀ ìrìn àjò yìí, tó ń sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé òun gangan lọ́lọ́run, tó ń sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ èmi ò rí rí, àwọn Áfíríkà òun nìṣòro yẹn ló wà. Ẹ mú ẹ̀rí ẹ̀ wá, ìlú tó jẹ́ wípé wọ́n gbààwẹ̀ ni o, wọ́n wá láwọn ń ṣàdúrà o, wọ́n ń ṣèṣọ́ òru ni o, wọ́n ń ṣèṣọ́ ọ̀sán ni o. Ìlú òyìnbó ni Dúpẹ́ wà mí. Bọ́ a lè wárú wọn tì. Ẹ ṣáà rí pásítọ̀ tó wà l'Amẹ́ríkà, ẹ rí nǹkan tó fẹ́ ṣe fún àwọn ọmọ ìjọ. Bá Amẹ́ríkà ló wà. Dúpẹ́ náà Amẹ́ríkà ló wà náà. A dẹ̀ rí pásítọ̀ tó wà ní Nàìjíríà náà. Torí a lè sọ pé àwọn tó ń tẹ̀lé gan 80% àwọn tó ń tẹ̀lé Dúpẹ́ ibo ló wà. Ìlú òyìnbó ló wà náà. Ìlú òyìnbó ló wà náà. Irú àwọn tó ń tẹ̀lé pásítọ̀ tó ń tọ para wọn l'Amẹ́ríkà ṣe bí ìlú òyìnbó ni. Ìlú òyìnbó ni náà. Torí ẹ má jẹ́ ká tiẹ̀ wí pé bóyá wọ́n wà nílùú. Ìkan tó bá jẹ́ pé the same thinking, the same ibì kan náà lọ́jọ́ kọjú sí, the same oúnjẹ kan náà lọ́jọ́ ó di dandan kan jọ láìkára. Mo ṣáà ti sọ ti black hand fún yín. Báwo ni ò ṣe ní lọ papọ̀? Báwo ni èrò ọkàn ẹ̀ àti èrò ọkàn Dúpẹ́ tí ò ní jọ jẹ́ nǹkan kan náà? Because irú èèyàn bẹ́ẹ̀ yẹn gangan ló jẹ́. Òun rí positive láyé ẹ̀. Láti ìgbà tí black hand tó ti join ní Yorùbá Nation, òun ò ní positive. Gbogbo nǹkan tó ń ṣe náà rí ṣe hàn ṣe. Láti ìgbà tán ti wá ṣe ń sìn tí Dúpẹ́ ní kò tiẹ̀ lè tó 6 months tí 5 million petition yẹn tó bá ti délẹ̀ báyìí ló ń nawọ́ báyìí ló ń ṣe ọwọ́ tó bá ti délẹ̀ báyìí tó bá ti lè délẹ̀ báyìí tó bá ti lè pé báyìí tó bá ti lè ṣe kíní kan ìgbà tó yá ẹgbọ́n nǹkan tó sọ ni ó lóun fi try yín kóun fi mọ bẹ́ẹ̀ ṣe lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ bó ṣe ká yín lára sí ni. Yàrá ìṣèrò ló ń pa kò ní láti fi ṣe nǹkan kan. Nígbà tó sọ pé bẹ́ẹ̀ náà ló náwó ń gbà yẹn náà òun ló wá lọ gbà á. President Buhari tó bá dé UN òun ló máa lọ announce fúnra rẹ̀ ló máa lọ announce ńbẹ̀. At the end of the day kí lẹ tún gbọ́? Ó ní òun kàn fi lo àpèjúwe tàbí òun fi lo ẹ̀dà or something like that lòun kàn fi lò. Ṣé rí 29 tó sọ, ṣe rí pé ó tún ti mú mi wá, ó tún ti yí fún yín. Ìgbà tó tún máa fi sí sọ pé àwọn ọmọ ogun yẹn gan hàn tí ì pọ̀ tó dẹ̀ sọ wípé àwọn ti mọ ibi tán ti fẹ́ ṣe capital. Ìbàdàn ní capital wọ́n máa wà níbí tó ti pa gbogbo ẹ̀ sílẹ̀ bọ̀ torí nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ tán sọ wípé èpè jà ẹ́ Dúpẹ́ tó bá di 29 tó ò bá gbalẹ̀ Yorùbá fún wa wọ́n máa ṣa ìpèjọ fún ẹni. Ìyẹn ló gbọ́n sì tó túbọ̀ ta ò tó láwọn kan ń ṣe bí oníkiní kan. Ìwọ gángan lọmọ aláta ọmọ ọdún náà Dúpẹ́ Onídọ̀tí náà fún ẹ náà Dúpẹ́ Onídìrí Onídọ̀tí. Ìwọ gángan ni. Ìwọ gángan ni. Gbọ́ ọ̀rọ̀ tó bá sọ tó bá jókòó tó bá láǹfààní
ọ̀dọ́ náà kò sí gbogbo fídíò tó ń wò tó bá ti bọ́ sórí afẹ́fẹ́ sí wa máa parọ́ mi ò tiẹ̀ kí wo nǹkan kan wọn kò tiẹ̀ gbé wá bá mi ni tó jẹ́ pé gbogbo orí sókínní ló wà ìgbà tí ó ṣàwà lé girama ó ń tọ́jú àwọn ọmọ ẹ̀ tó mi ò kí ń wo nǹkan kan gbogbo nǹkan tó ń lọ orúkọ mi ló fi ń login sórí gbogbo show tán bá ń ṣe ẹ bá ti rí àwọn tó bá ń ṣépè lórí bóyá yèyé dára ni o Lady K ni o Yorùbá World Media ni o Dúpẹ́ ó wà lára wọn orúkọ ọ̀tọ̀ ló máa fi wọlé síbẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ló mọ̀ àtèyí táwọn ọmọ ogun ẹ̀ náà tán bá tún lọ sọ fún pé ẹ̀gbọ́n òun ló fi bọ́ táǹsìn tó fi wá ń rojọ́ tó fi wá ń ṣépè olórí yín nìyẹn o president yín nìyẹn o ẹni tó fẹ́ kó yín kúrò nínú oko ẹrú nìyẹn o pásítọ̀ mọ́mí pásítọ̀ yín òun ni pásítọ̀ kẹta yẹn ṣe mọ̀ kò sóbìnrin nínú wọn òun lóbìnrin ìkẹta tó kún wọn ẹ̀yin ọmọ ọjọ́ ẹ kú bẹ́ẹ̀ ṣe yàn ẹ kú bẹ́ẹ̀ ṣe yàn ẹgbọ̀rún Ìjẹ̀bú sọ bí kò bọ́ ní ẹ̀ṣọ́ lọ́kì tẹ bá bọ́ ní ètò ẹ̀wà tó rọ́pọlọ yín ò ní ṣí tí Dúpẹ́ fúnra rẹ̀ gan tóun gan máa lọ fi mu gamale 20 tẹ́yìn gan máa fi mu 25 ọpọlọ yín ò lè ṣí torí ibi tó bá gbà náà lè máa jọ gbà ọkún ẹ̀lẹ́ ọkún ẹ mọ̀ gbà yẹn láyé ìgbà yẹn náà yá bíi 40 years ago 30 something years ago àwọn Ìlọrin tán bá fẹ́ kíra wọn bẹ́ẹ̀ yẹn kò tẹ́bi weakness dáadáa ni wọ́n bá bẹ̀rẹ̀ sórí títì báyìí wọ́n lè wà ń bẹ̀ fún bíi 5 minutes ọkún ọ̀nlẹ́ ọkún ọ̀nlẹ́ ọkún mi ò fi bú lọrin o mò ń kí àwọn ọmọ ẹ̀yìn Dúpẹ́ ni o ọkún ọ̀nlẹ́ tó bá fẹ́ lo ọ̀rá ni à ọkùn ọ̀lẹ́ mọ́tò kan náà ni ó pa yín pọ̀ because wọ́n jọ wà lórí títì tó jọ ń ṣe ọkùn ọ̀lẹ́ ọkùn ọ̀lẹ́ ọkùn ọ̀lẹ́ á kí gbogbo yín o ẹ̀yin ọmọ ẹgbẹ́ Dúpẹ́ ọkùn ọ̀lẹ́ ọkùn ọ̀lẹ́ mọ́tò kan náà ni ó po yín pọ̀ ọkùn ọ̀lẹ́ mọ́tò kan náà ni ó po yín pọ̀ torí mọ́tò kan náà lẹ́jọ́ wọ̀ ibì kan náà lẹ́jọ́ ń lọ ibì kan náà lẹ́ máa jọ lọ gúnlẹ̀ sí gbogbo òṣèjọ́ kàn jẹ́ pé ó ń dun àwa ni ó ń dun àwa tá a gbòtítọ́ sọ́wọ́ ká dẹ̀ mọ nǹkan tó wà ń flọ nǹkan tó ń dun àwa nìyẹn a ní dákẹ́ fún yín a lè dákẹ́ fún yín ẹ má rò pé bóyá bíi ti tẹ́lẹ̀ tá a rí i pé òkè jẹ́ ká máa wò ẹ ti báyé jẹ́ ẹ ti bọ̀nà jẹ́ ojoojúmọ́ ni a máa túdì yín báyìí nǹkan tó ń sọ rèé o ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá wa máa wá nǹkan tẹ bá áìdá èpè tàbí nínú àwa méjèèjì ẹ máa ṣépè èmi máa ń sọ nínú àwọn méjèèjì àti Dúpẹ́ àti àwa ẹ máa ṣépè pé ẹni tó bá gbóòótọ́ sọ́wọ́ o tó bá ti pẹ́ tó bá ti yá kò sí nǹkan tó lè mọ̀ láti lò ó máa ṣalátakò ẹni tó jẹ́ pé ó máa mọ tímọ́tímọ́ ó máa mọ tìmọ̀tìmọ̀ ní tó bá lè jáwa náà ni ẹni tó bá ń parọ́ àti ẹni tó bá ń sòótọ́ nínú ìrìn àjò yìí tó ń da ọmọ Yorùbá láàmú ẹ máa ṣépè ẹ kàn máa sọ bẹ́ẹ̀ pé ẹnikẹ́ni bóyá àwọn tó tẹ̀lé bàbá Akíntóyè ni o tàbí àwọn tó tẹ̀lé Dúpẹ́ Onítìrí Dúpẹ́ Dagboru ni o ló ń da ìrìn àjò irú ẹ bá wa máa ṣẹ́ ìpè wípé ẹni tó bá hùwà ìpè òun lè pé máa jà ẹni tó bá hùwà ìpè òun ní èpè òun ló máa jà èpè máa ń rò jẹ́ bí Yorùbá náà sọ lè pè máa ń rò kó tó jà torí ẹ brọ́dà mi àti sísítà mi ìyá mi àti bàbá mi ẹ bọ́ bá ṣe máa ń ṣe ẹ bá mi láìkẹ́ ẹ tẹ láìkì lókè yẹn máa rí láìkì ẹ gbọ́dọ̀ kúrò láì má jẹ́ pé ẹ tẹ láìkì o mo rí pé léyìí gùn gan ni mo kí gbogbo ẹ̀yin tí ẹ máa ń bá mi wo program mi ẹ̀yin tẹ máa ń ṣe ẹ náà ẹ̀yin tí ó bá jẹ́ gbà àkọ́kọ́ tó jẹ́ pé ẹ máa darapọ̀ ẹ subscribe kẹ wá lọ tẹ bell tó wà àwọn àjọ ẹ̀yìn ó máa gbé option wá fún yín tẹ bá ti tẹ home bẹ any program tẹ bá ti gbé sórí ìkànnì wa ó máa fún yín ní notification. Nǹkan mẹ́ta ni wọ́n fẹ́ kẹ́ bá mi ṣe ẹ bá mi like ẹ fi comment sílẹ̀ tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ fi nǹkan tó pọ̀ lẹ̀ either yes or no ok fi comment sílẹ̀ yín náà ẹ dá sí nǹkan tá à ń sọ yìí torí comment yín ó ṣe pàtàkì ó ṣe kókó ó ṣe pàtàkì àwọn people yìí náà wọ́n wá ń wo comment àwa náà dẹ̀ ń lọ náà láti lè fi máa gbọ́ nǹkan tí ẹ̀yin náà tẹ́ fẹ́ o. ṣàmì pé tẹ bá ra nǹkan lọ́wọ́ òyìnbó ní kẹ fáwọn ní feedback ọ bóyá tẹ bá pe company kan sìn wọ́n máa pè yín padà
á ní báwo ni customer service àwọn báwo ló ṣe rí, grade wo lẹ lè fún wọn, bó ṣe jẹ́ gangan náà nìyẹn. Ẹ fún wa ní feedback, ẹ fún mi ní feedback, ẹ jẹ́ kí n mọ opinion titi yín, but not ti pé bóyá kán má dá Dúpẹ́ lóhùn. Ayé ìgbà yẹn kọ́ la wà yìí, ayé ìgbà dá Dúpẹ́ lóhùn ni o. Ayé wípé ká máa tú ìdí ẹ̀ títí dìgbà tí àwọn ìjọba gan tán máa fi bá wa dá sí, tán máa rí ẹni tó ń parọ́, ẹni tó lóun fẹ́ gbàjọba tipátipá, ẹni tó fẹ́ kó àwọn ọmọ Yorùbá sóko ìparun, mọ́mí pásítọ̀ tó fẹ́ kó àwọn ọmọ Yorùbá. Bíkọ́ tó bá jẹ́ pé àwọn tó lọ yẹn náà bóyá bíi 20 nínú wọn 10 òde, kí la fẹ́ sọ? Ṣèbí òun ló sọ pé òun ti ní ìwé, òun ti ní ìwé tóun fún wọn wípé kán kò mímí kán òun lè mí wọn, tó tún kó wọn lọ, tó ń pè báyìí ní láìfi pọ́n mà ti ń kó wa lọ, tí olórí wọn queen ni wọ́n ní ẹ má tẹ̀lé wọn lọ, mọ́mì ń gbọ́ yín, a máa pe mọ́mì ń sìn, lẹ́tà wọ yín kọ́, ṣé ẹ̀ tí ì fún wọn ni, ṣé tí gbàgbé gbogbo yẹn ni, ṣé tí yá gbàgbé ni. Nísìnyí ó tún ti gbé mi ìwà, tó wá tún di lọ́la á tún gbé mi ìwà. Ẹ máa kú bẹ́ẹ̀ ṣe yan ẹ̀yin followers Dúpẹ́, ẹ̀yin ọmọ ìjọ Dúpẹ́, òun àánú mi ṣe yín. Ẹ̀ẹ́dẹ̀ jókòó kẹrò orí, kẹ gbogbo àwọn nǹkan tó ń sọ yẹn kẹ́ tí ẹ gbé wò, kẹ máa wá gbọ́ lẹ́yọ kọ̀ọ̀kan, bóyá ọpọlọ yín lè jí, bóyá tí ẹ lè reason. Ẹ wá sọ ìrìn àjò 2 months, ẹ fẹ́ sọ di 2 years mọ́ wa lọ́wọ́, Ọlọ́run ò ní fún yín ṣe. Bọ́dà mi àti sísà mi ẹ ṣe gan, níbi ìbàdàn máa dúró sí lọ́jọ́ títí òní, kọ́lọ́run kó ṣe dáadáa fún wa, kọ́lọ́run kó ṣàánú wa. Ètò bá jẹ́ bí ẹ̀ṣẹ̀ ń bẹ, kọ́lọ́run kó ṣàforíjì fún wa. Àwa ọgbọ́n wa àjẹ́ perfect, Ọlọ́run nìkan lọ́ba tó perfect, because Ọlọ́run ló máa ń darí ẹ̀dá. Gẹ́gẹ́ bí gbogbo wa bá ṣe jẹ́ pé ẹ̀dá láti ọwọ́ Ọlọ́run òun la jẹ́, yàtọ̀ sáwọn tó jẹ́ pé gbogbo ìgbà lọ́lọ́run bá wọn sọ̀rọ̀, at the end of the day wọ́n kàn jẹ́ ká máa rí Ọlọ́run yẹn bọ́, a mọ Ọlọ́run títí wọn náà, oníkálukú ló mọ Ọlọ́run tó ń sìn. Buhari àwọn pásítọ̀ ẹgbẹ́ wọn àjẹ̀lú Ọlọ́run táwọn náà ń sìn, torí ọ̀rọ̀ tí wọn kò lè yà wá lẹ́nu. Bá wa tá mọ̀ pé àwa lórí òtítọ́ tá dẹ̀ níbẹ̀rù Ọlọ́run, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní ọjọ́ títí èní, ọjọ́ títí àná, lórí ọmọ, lórí ọkọ, lórí ìdáwọ́lé wa, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Èyí tó bá jẹ́ṣẹ̀ k'Ọlọ́run kó ṣàforíjì fún wa. Kò ń ṣe pé bóyá mo ń prove pé bóyá mo mọ̀rọ̀ sọ tàbí mo perfect, èyí tó bá kù díẹ̀ kù jẹ́ ń bẹ̀, ẹ ṣàforíjì fún mi. Kò yé yín sìn, ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́, bí ti gbéraga kọ́, sún fún mi ni, tó bá ti sún ẹ dára ògiri ó jìnnà kó lahùn. Àìmọye ẹlòmíì gan tí ò kì í sọ̀rọ̀ tó máa ní ó ti lahùn. Dúpẹ́ òun ló fa gbogbo nǹkan tó fà. Tá bá dẹ̀ sọ pé a fẹ́ fi gbogbo ẹ̀ lẹ̀ ká má sọ nǹkan kan, bí ìgbà tó jẹ́ pé a fẹ́ fi nǹkan lẹ̀ kó máa bàjẹ́ lọ ni. A máa continue la wà lọ́wọ́ yìí, sọ̀rọ̀ sókè la wà ní ọwọ́ yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, mo kí yín, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, mo kí yín, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, bẹ́ẹ̀ náà ni mo kí yín. But mo appreciate nǹkan kan, ẹ bá mi like ètò yìí, kẹ́ fi comment sílẹ̀. Ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ni, ẹ bá mi subscribe. Tí Ọlọ́run kó máa kọ àtúnrí fún ìgbà tá a tún máa mú àgbéyẹ̀wò míì wá sí ojú amóhùnmáwòrán fún yín. Ó dìgbà kan náà, Ọlọ́run ò ní kọ àtúnrí èmi àti yín. Ẹ ṣé gan ni, one love, bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.